يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. الحمد لله أقف ولون وباوة الذي أنعم علينا بنعمة الإسلام ọba tí ọkẹ́ wa tó ṣe wá ní mùsùlùmí òdodo wa awjaba alayna sawma Ramadan ọba náà ló ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn fún wa wa ja'alahu ibadatan min al-ibadati adh-dhahira ó ṣe àwẹ̀ náà ní ẹ̀sìn tá a máa fi súnmọ́ Ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo èèyàn máa rí sáwọn ìjọsìn ọkàn ó wà àmọ́ Ramadan ìjọsìn tá a fọkàn sí tá a tún fèrè kérékè ara sí ni wa ja'alahu ruknan min arkanil islam Ọlọ́run gbé kalẹ̀ fún wa kó máa jẹ́ òpó kan nínú àwọn òpó ẹ̀sìn islam tá a fi mọ̀ pé mùsùlùmí lèèyàn. Ọlọ́run ọba aláàtọ̀ wá ṣàánú wa tó fi wá sínú àwọn tí wọ́n gbà pé ọ̀ranyàn làwẹ̀ tí wọ́n sì ń gbà ọba náà lọ́ba tá a dúpẹ́ fún gbogbo èyí tá a ti gbà kọjá kọ́lọ́mọ́sá ìgbà fún wa èyí tí a tó kọjú sí yìí tí ń bọ̀ wá yìí wọ́n fẹ́ pàdé wa táwa náà fẹ́ pàdé ẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀ mọ́sàájì ọ̀rọ̀rùn fún wa láti gbà kọ́lọ̀ mọ́ wa ṣẹlẹ̀ yìí lágbàmọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa Allahumma balighna Ramadan Allahumma balighna Ramadan yassir siyamahu wa qiyamahu wa amalahu wa taqabbal minna kọ́lọ̀ mọ́sàájì gbà fún wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú àlùkùránì ẹ̀rí súnà nábì náà ní ojú ọ̀nà tí ò ní dàrú ojú ọ̀nà tààrà tó já sínú àlìjánná abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́ ló ń fi ẹsẹ̀ wa múlẹ̀ lérí súnà náà gbogbo àwọn tí ò tí ì máa ṣe tí wọ́n ń ṣe bídíà ọlọ́mọye wọn àtàgbà wọn àtọ́mẹ́kẹ́ wọn kọ́ ló mọ́ sábà ní fi wọ́n mọ̀nà gbogbo wa kọ́ ló ń sọ wá lọ́mọ àlìjánná èyí tí a fẹ́ fi báni sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni fíkíwù sawmi Ramadan wa ba'du ahkami àgbọ́yé tó yẹ kí gbogbo mùsùlùmí ayé ọgbọ́yé nípa àwẹ̀ Ramadan ṣẹlẹ̀ àgbọ́yé lérí ẹ̀sìn téèyàn fẹ́ ṣe ó pàtàkì o kọ́dà nábì ní gbogbo ẹ̀sìn téèyàn bá ń ṣe tí ó bá ṣàgbọ́yé ń bẹ kò sóore ń bẹ nítorí pé ọ̀tọ̀ ni tí wọ́n ní kéèyàn ó ṣe ọ̀tọ̀ ni téèyàn máa ṣe nígbà téèyàn ò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma yuridillahu bihi khayran yufaqihuhu fi din ẹni tọ́lọ́mọ bá aláàtọ́ bá fẹ́ ta lọ́rẹ tó fẹ́ ṣe lóore yóò fún ní ẹ̀sìn pẹ̀lú àgbọ́yé ẹ̀ gbogbo tábà ti fẹ́ ṣe ní ẹ̀sìn wa ń bùkátà àgbọ́yé wà lè rágbọ́yé yìí àfi ká máa lọ lé kéwú bá a ṣe jòkó láàárọ̀ yìí tóru mú wa ta jòkó lábẹ́ tẹ́ǹtì táwọn rọ́jú yẹn ilé kéwú la wà ọlọ́run bá bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ kọ́lọ́mọ́sà fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ fíkíwù sọ́wọ́ àgbọ́yé ẹ̀sìn Ramadan ó pàtàkì púpọ̀ kálíbà àgbà bọ́lọ́n ṣe ní àgbà kálíbà ní ládá kálíbà rí oore tó wà ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa asọ́wọ́mọ́ ààwẹ̀ huwa al-imsaku anil mufattirat òun náà ní kéèyàn ó kóra dúró kúrò níbi gbogbo tí máa ń jáàyàn láwẹ̀ min tulu'il fajiri ila gurubi shams látìgbà tí alfajari bá ti yọ títí tí òòrùn ó fi wọ̀ ma'a niyyati ta'abbudi lillahi azza wa jal pẹ̀lú àníyàn yìí pé ìkóraró téèyàn kóraró kúrò níbi tí ń jáàyàn láwẹ̀ yìí èèyàn ńlá níyàn pé èèyàn fi ń súnmọ́ lọ ni ẹlòmíì náà ó lè má jẹun látàárọ̀ dálẹ́ àmọ́ àníkọ àwẹ̀ ẹlẹ̀ fún torí pé kò láníyàn pé òun fi ń ṣe kínní òun fi ń jọ́sìn fọlọ́hún ìwọ gbọ́dọ̀ láníyàn pé n tó ṣe yìí ẹ̀sìn ni tóun fi ń súnmọ́ lọ́hún ẹni bá ti wá kóraró kúrò níbi gbogbo tí máa ń jáde láwẹ̀ láti ìgbà tálẹ̀ fàjáde bá ti yọ títí tóun ó fi wọ̀ pẹ̀lú àníyàn pé òun fi ń sin Ọlọ́run ọba òun onítọ̀hún ní gbààwẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa hukumuhu ìdájọ́ àwẹ̀ suyamu Ramadan wajibun ala kulli muslimin baligi akilin qadirin sahihin muqim ẹ rí àwẹ̀ Ramadan
ọ̀ranyàn ni dandan ni lérí mùsùlùmí tó ti bàlágà tí ó ya wèrè tẹ́rì rẹ̀ pé tọ́lá láàfin ara tí ò sí ní ìrìn àjò dandan ni kó gbà tí ó bá gbà ọlọ́run ti palẹ̀ máa yà kalẹ̀ fún níjọ́ àlìkìyàmà bó bá wá wù ú ó lè fẹ́rí jìn bó bá sì wù ú ó lè jù síná kó tó fi sálì jẹ́nà àmọ́ ti dáná tí ó bá gbà wẹ̀ ẹ̀ṣẹ̀ kan náà ni ọlọ́run ọba aláwo ní ṣàforíjì rẹ̀ fún yàn téèyàn bá bá a kú òun náà lẹ́bọ afẹ́ ẹlẹ́bọ bàbá ẹlẹ́bọ aláàjì ẹlẹ́bọ aláàjì ẹlẹ́bọ ẹ̀túbà o gbogbo àwa tá a ti wá palẹ̀ mọ́ pé ìgbàgbọ́ la máa ṣe àgbọ̀lọ́ngbọ́ àníṣẹ́bọ tá a bá gbààwẹ̀ èèyàn lè wọná torí ẹ o torí ọlọ́run ọba aláà ó pè àwa tá a gbàgbọ́ ó lóun ṣe àwẹ̀ ní dandan nítorí wọn bá ṣe ní dandan téèyàn bá ṣe èèyàn bọ́ lọ́n dáadáa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní yá ayyuhal ladhina amanu ọlọ́run ọba ní mo pè gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo àgbáyé kutiba alaykumus siyam dandan làwẹ̀ lérí yín àwẹ̀ dọ̀ràn àyàn lérí yín kama kutiba alal ladhina min qablikum bá a ṣe sàwọn àwẹ̀ kan náà lọ́ràn àyàn lérí àwọn tó ṣíwájú yín kì í ṣẹ̀yin lẹ́kọ̀ọ́ gbà bẹ́ẹ̀ náà bá fẹ́ dàbí àwọn ẹni ẹ̀yin náà gbà la'allakum tattaqun ìdí pàtàkì tá a fi náà gbà wẹ̀ ni pé ká ẹ lè lékún ní bẹ̀rù ọlọ́run torí tẹ́ ẹ bá di bẹ̀rù ọlọ́run ọba ayé yín ọ̀dà ọ̀run yín ọ̀dà àdúrà yín ọgbà ọ̀rọ̀ yín ọ̀rọ̀rùn ọlọ́run pẹ̀sẹ̀ yín rẹ́ oore tó wà lábẹ́ bẹ̀rù ọlọ́run ọba pọ̀ gan kọ́lọ́mọ́sà fún wa ní bẹ̀rù rẹ̀ Suratul Baqara àyà 183 184 ọlọ́run ọba ní ayyaman ma'duda ọlọ́run ọba ní àwọn àsìkò péréte náà ni ó àwọn ọjọ́ tó ló ń kà ní àfisàwẹ̀ lọ́rùn àyàn lérí àwọn ọjọ́ tó ló ń kà òun náà lẹ́gbà wẹ́ ń bẹ̀ ọba aláàánú lọ́lọ́run tó bá ní a máa gbà á yípo ọdún kí láti jàmọ́ a máa gbà á náà ni ó ní ayyaman ma'duda ọlọ́run ní àwọn àsìkò tó ló ń kà bí ó bá jẹ́ 29 yóò máa jẹ́ 30 ló sì jẹ́ pé tó bá ti jẹ́ ẹ̀sìn tó bá ti fẹ́ fàsìkò sí ọ̀ mẹ́rin wá ìjọba yìí la gbọ́dọ̀ lò a sì gbọ́dọ̀ lò kọjá bẹ́ẹ̀ oṣù báyìí la gbọ́dọ̀ lò a sì gbọ́dọ̀ lò kọjá bẹ́ẹ̀ ẹ̀sìn là ń sìn pé yóò bùkátà sẹ́ẹ̀rì ńgbà àwẹ̀ tọ́jú ìjọsìn sìn ọjọ́ tá a bù fún pa fi gbà á ta ló mú un lẹ̀ fún wa Allah ṣé wùyín àti mọ̀wòlákẹ́ ọmọ fún yín lásìkò tẹ́ wàá sọ dẹ̀sìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa makanatuhu fil Islam ẹ rí ipò tí àwẹ̀ wà nínú ẹ̀sìn Islam wọ́n ní wàwà rúkìnnú min arkani Islam òun ní orígun ẹlẹ́ẹ̀kejì tó tóbi jù lẹ́yìn la ilaha illallah lẹ́yìn tawhidi okùnrùn lẹ́yìn irun kílọ̀kan ọkàn àwẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní buni al-Islam ala khams Islam tẹ́ ń ṣe nǹkan márùn ló gbé dúró alákọ̀ọ́kọ́ shahadati Allah ilaha illallah òun náà ní ká ẹ ní tawhid ká ẹ gbà pé kọ̀sọ́ba tó yẹ ká ṣe tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn Allah wa anna Muhammad rasulullah ká ẹ ti gbà pé anabi Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ẹ sì máa tẹ̀lé sunna rẹ̀ ẹ máa ṣe tawhidi ẹ sì máa tẹ̀lé sunna òun ni òpó alákọ̀ọ́kọ́ méjì ni wọ́n jàn pọ̀ torí pé bọ́ọ̀ bá rí kan ìkejì òṣèkíní ìkejì òṣìṣẹ́ kó ọlọ́gbọ́lọ́gbọ́ àmọ́ ọgbà nábì gbọ́ òwò gbọ́lọ́ngbọ́ ò ṣe súnà àbọ̀ ọmọ ṣe súnà ògbọ́lọ́ngbọ́ òpó yẹn ti wó ẹyọ kan méjèèjì ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ikọ́ mi sọ́lá ẹ máa kírun wákàtí márùn-ún lójoojúmọ́ wáyé táyé zaka ẹ máa yọ zaka ẹ̀yin olówó dandan ní kẹ́ yọ zaka wal hajj kẹ́ ẹ lọ Mákà tẹ́ bá lówó mọ́tò ìpè ò tí ì kọ́lé ò tí ì ra mọ́tò ò tí ì fẹ́yàwó tó bá ti lówó hajj dandan ní fún ọ. wa sawmi Ramadan nínú ẹgbàá wa àdìsí eléyìí tí mo kà tó wà ní Buhari wa sawmi Ramadan anabi ni buniya al-Islam ala sawmi Ramadan Islam yín wọ́n ṣe lọ́ranyàn fún yín pẹ̀lú májẹ̀mú kẹ́ ẹ máa gbààwẹ̀ Ramadan a jẹ́ pé gbogbo ẹni tó bá ti pè rẹ̀ ní Muslim ó gbọ́dọ̀ gbààwẹ̀ Ramadan tí ń bọ̀ yìí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àdánwò tí ó bẹ ní kọ̀ọ̀kan wa tá a fi ní rí ìgbà ọlọ́mọṣà ìsọ wa ń bẹ o thubutu shahri Ramadan bó o láti mọ̀ pé oṣù Ramadan wọlé ẹ̀yọ́ máa yá mi yathbutu dukhulu shahri Ramadan a mọ̀ pé àwẹ̀ Ramadan wọlé bí ahadi thalathi turuq pẹ̀lú ọ̀kan nínú àwọn ọ̀nà mẹ́ta tí mo fẹ́ kà yìí
ṣe mọ̀ pé nínú àwọn àwọ̀ tá a máa nílẹ̀ Yorùbá òun náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa yapa tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn nǹkan wọ́n jẹ sààrì wọ́n gbà àwẹ̀ àwọn nǹkan ò ní gbà ẹlòmíì yóò jẹ sààrì yóò gbà àwẹ̀ tó bá dọ̀sán tó bá kó wọn ní ṣé òun ọgbà àwẹ̀ yọba tó ń jẹun mo ti mọ àwọn nǹkan tí wọ́n lọ jímọ̀ kan ládùúgbò tiwa sùlùtọ́n ti ànọ́ọ̀sì pé wọ́n rọ́ọ̀sùn àmọ́ àfáà tí wọn ò tí ì rí oṣù kò sì gbà pé wọ́n rí oṣù gbogbo ni wọ́n jẹ sààrì ládùúgbò wọ́n wá lọ lè kí jímọ̀ ní mọ́ṣáláṣí ìjọ wọn àfáà lè mọ́mù tó kírun jímọ̀ lòun bá sọ fún wọn yìí pé ẹgbẹ́ wọn lẹ̀ ń gbà wẹ̀ lẹ́nìí àwọn èèyàn mérí ó ní oṣù haúsá ni ẹ má gba haúsá gbọ́ gbogbo wọn sì jáde ní jímọ̀ wọ́n sì ń ra gálà wọ́n ra ice water wọ́n ra bottle water wọ́n sì ń jáwẹ̀ láago kan ọ̀sán torí pé àfa wọn òun gbà pé òun ò tí ì bẹ̀rẹ̀ àwẹ̀ orí ibú bẹ́ẹ̀ ọlọ́mọsàbà kó lẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n ti sábàbí rẹ̀ kọ́lọ́mùbá fi wọ́n mọ̀nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Al-Qur'an ni wọ́n gbé kalẹ̀ fún wa ànábìlẹ̀ ní sọnù ẹ máa tẹ̀lé Qur'an ẹ̀sìn tẹ́ fi sínú bẹ́ẹ̀ o àdìsí sí bẹ́ẹ̀ ẹ̀ ní sọnù nǹkan méjì tí mo fi lẹ̀ fún yín ní o taraktum fikum amrayn ìyẹn méjèèjì láwò bóò ni wọ́n ṣe ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ bóò ni wọ́n ṣe ní kí amú oṣù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-ula alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tá a gbà bẹ̀rẹ̀ àwẹ̀ tá a fi mọ̀ pé oṣù wọlé rúyẹ̀tì hilal shahru Ramadan òun náà ní ká fojú wa gan ní oṣù báyìí ìwọ náà lè rí èmi náà lè rí tọ́lọ́mọba fún ọ ní àlàáfíà ojú ọlọ́run bá ní faman shahida minkumu shahra falyasumhu ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ bá ti gán ní oṣù tẹ́ bá ti rí dandan ní kẹ́ gbààwẹ̀ Suratul Baqara àyà 185 mo máa yà wá àbí máa yà wá àyà láàmú mú wá sórí yìí tí wọ́n ń sọ ohun tó mú àyà wá ohun tó wà ń sọ báwọn sàyẹ́ntìsì lọ sọ ànígbà yẹn torí ẹ̀sìn wa kọ́dà bí òsì sàyẹ́ntìsì láyé a máa ṣe gbogbo ẹ ti clear bí ọ̀sán bẹ́ẹ̀ wà ń lu tí ò sí iná ń bẹ̀ dépò tí wẹ́bsáìtì ọ lọ ọlọ́run ti ṣàlàyé bí wọ́n ṣe gbà wẹ̀ tí wọ́n sì ní í ṣe lọ́hùn. anabi wa Muhammad sallallahu alaihi anabi ní idha ra'aytumul hilala anabi ní tẹ́ bá ti rí oṣù fasumu ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ fa idha ra'aytumuhu tẹ́ bá sì tún rí oṣù nígbẹ̀yìn àwẹ̀ fa aftiru ẹ̀sọ̀dún ẹ̀sìnú fa in gumma alaykum tó bá di pé kùrukùru di yín lójú àbí ẹ̀rí oṣù fasumu 30 yawma ẹgbà àwẹ̀ kó pé 30 nínú ẹgbà wa mi ó ní sumu lérò yàtì wà aftiru lérò yàtì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú pé ẹrọ́sù ẹ sì parí ẹ̀ pẹ̀lú pé ẹrọ́sù wa in gumma alaykum káàpẹ́ ẹ̀ wá sí ẹrọ́sù fa akmilu iddata Sha'bana 30 ẹ̀ka Sha'ban kó pé 30 adàkẹ́ ẹ̀ka Sha'ban kó pé 30 àbí kẹ́ẹ̀ka àwẹ̀ kó pé 30 ó ti wà nù tíra wa ànídìí àmọ́ dára wa láàmú ojú ń bẹ sánmà sí ń ṣe kínní sánmà wà àárí ń bẹ àbẹ̀rẹ̀ àwẹ̀ àárí àka Ṣàbáàn kó pé 30 àbí ká pa Ramadan kó pé 30 ká tó sọdún ọlọ́run àmọ̀dúpẹ́ mọ́ kéèyàn ó fi eléyìí lẹ̀ kọ́ wá sọnù kọ́ máa dàrin warú kọ́ máa dàrin àlùmọ̀rú látara fẹ́nu a sì lélẹ́rí jàmáà eléyìí wa yóò ní káwọn yẹn kan lọ lè wò tí wọ́n bá rí tí wọ́n bá sì rí méjèèjì ní Ànábì ti sọ ń dá ṣe fún wa rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì al-ikhbaru an ruya òun náà ni kéèyàn má rí àmọ́ kéèyàn gbọ́ pé ọ̀kan nínú àwa mùsùlùmí ṣe kí ni ó rí níbi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ pẹ̀lú Haúsá àti Yorùbá nù kò sì sí wàhálà nínú ẹ̀sìn ẹ̀yin lẹ́ ń dá wàhálà lẹ̀ gbogbo wa lè rí wọ́n ní kọ́dà kìí ṣe gbogbo àwẹ̀ tá ànábì gbà ilẹ̀ ànábì náà fojú ara rẹ̀ rí gbogbo oṣù yẹn àwẹ̀ 9 ló gbà 2 péré ló fojú ara rẹ̀ rí 7 tó kù wọ́n wá sọ fún ànábì ní pé àrí oṣù ànábì sì gbà wọ́n gbọ́ nígbà wọ́n jẹ́ ẹni tó nígbàgbọ́ mùsùlùmí tó jẹ́ èèyàn déédéé ni tó ní déédéé ànábì gbàgbọ́ ó fi rírì tiwọn ó fi ṣe kí ni ó fi bẹ̀rẹ̀ àwẹ̀ ajẹ́pẹ́ tọ̀ bá ti fojú rẹ̀ rí kí ló fi bẹ̀rẹ̀ àwẹ̀ ń sìn àtọ̀dẹ́kọ̀tò sáníà òun náà ni kó fi rírí àwọn mùsùlùmí tí wọ́n ní ìgbàgbọ́ tá a sì fọkànbalẹ̀ sí kó fi rírí wọn bẹ̀rẹ̀ àwẹ̀ tiẹ̀ kódà bí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá rí àfàwọ̀ Abdullahi bin Umaru
gbogbo ẹ̀ wà nù tíra Abdullahi ibn Umar ó lè bá anabi oní tara annasul hilal ó láwọn èèyàn máa rí oṣù fa akhbartu Rasulullah sallallahu alaihi wasallam ó ní mo wá lọ lè sọ fún anabi pé àwọn èèyàn rọ́ṣù anni ra'aytuhu kọ́dà èmi náà rí nígbà àwọn èèyàn rí wọ́n wá fi hàn mí èmi náà ṣe kíni èmi náà rí fasọ́ọ̀mà anabi sì gbààwẹ̀ wọn wa amara nasa bisiyami anabi sì pàṣẹ pé ọ̀yà ẹ ṣàlàyé fún gbogbo ará Madina ẹni kí wọ́n máa gbààwẹ̀ sáà anabi rọ́ṣù fún rẹ̀ anabi rọ́ṣù fún rẹ̀ ó fi oṣù rírí mùsùlùmí ṣe kíni ó fi gbààwẹ̀ kí ló dé tí wọ́n wá fi oṣù rírí sultan gbààwẹ̀ iná lọ fẹ́ wọ ó sì wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá lọ fẹ́ jẹ tọ́lọ́mọ́ sì ń jẹun yá àfa rẹ mùdírù rẹ ṣéwù rẹ àlífà rẹ wàláhì kò ní gbọ́ lẹ̀ ìyá lọ fẹ́ jẹ gbogbo olùkọ̀ọ̀kan ní máa ní sultan ní máa ní eléri tí wọ́n fi ta kókó Islam kò ní ìtumọ̀ pé òun lọ́ọ́ da jù wá lọ àmọ́ òun la fi ta kókó Islam kọ́ máa pàṣẹ Islam kọ́ máa bá dàrú máa lọ́wọ́ kọ́ máa de pé wọ́n máa pàṣẹ lókè wọ́n máa pàṣẹ sàlẹ̀ wọ́n máa pàṣẹ láàrin àti Allah wa àti Rasulullah wa ulil amri minkum. ẹ tẹ̀lé tọ́lá ẹ tẹ̀lé ànábì àwọn tá a bá fi so lórí yìí ẹ tẹ̀lé wọn. gbogbo lè máàmù ilẹ̀ Yorùbá pátá àti ilẹ̀ Yíbò àti ilẹ̀ Haúsá wọ́n ń bẹ lábẹ́ sultan bọ́yọ̀fẹ́ àbí ọ̀fẹ́ sultan ni wọ́n recognize gẹ́gẹ́ bí amiru mùsùlùmí fún gbogbo Nàìjíríà. nígbà wọ́n sì wá rí oṣù sìn ta làwọn Abdullahi lọ́ọ́ lè bá wọ́n lè bá ànábì tó jẹ́ aṣíwájú tí wọ́n náà bá ti rọ́ṣù lọ́ọ́ lè bá sultan táwọn ọmọ rẹ bá rí sọ fún wọn pé ẹdùn ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ ti ń pe ọ̀gá wa ẹ ti ń pe olórí oko níbo olórí oko wà jama Sokoto ọlọ́run sàlékún àlàáfíà fún bàbá ẹ ti ń pe olórí oko ìwọ àfà ìwọ mùdírù ìwọ ṣéwù ọ wà pe olórí oko torí pé ọ̀gá gbogbo wa nìyẹn tí wọ́n fi ta kókó ọ̀rọ̀ ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá òun ni ó wà ànánsì pé àfà wa kan nílùú Ìlọrin àfà wa kan nílùú Òṣòdì àfà wa kan nílùú Agége wọ́n mọ̀ rọ́ṣù o ọ̀yà gbogbo ẹ̀yin àlùmọ̀ ẹ máa ṣe kínní ẹ máa gbà wẹ̀ tàbá rọ́ṣù lágége á fi gbà wẹ̀ tàbá rọ́ṣù ní Mùṣín á fi ṣe kínní á fi gbà wẹ̀ àmọ́ ẹ kọ́ kọ́ńtàtì sultan náà òun náà wà announce èyí tí ẹ̀rọ ẹ̀sìn òfin ní dàrú nìyẹn àmọ́ ká má wòsù ká má pé àwọn tí wọ́n ń wá irọ́ wọn ń pa wọ́n náà mọ̀ pé yín tó ń ṣe yẹn ọ̀dà ọ̀ wá ó sì láwọn tí ń wá wọn ò rí bóun ló ṣe mọ̀ pé wọn ò rí àwọn ẹdún ni Ọlọ́run jẹ́ ọ yàtọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run sí dáadáa àníri wàhálà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run gbogbo Ọlọ́run pa wá pọ̀ lórí la ilaha illallah yóò pa wá pọ̀ lórí kalimatul haqq lórí òdodo ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀nà tá a gbà rọ́ṣù mélòó mọ̀ sọ́nsìn jama méjì bọ́yá orí fúnra rẹ àbí ọgbọ́ pé wọ́n ṣe kínní wọ́n rí tó bá ti gbọ́ pé wọ́n rí tó ti jẹ́ mùsùlùmí òdodo tó bá gbàwẹ̀ ọwọ́ náà nítorí pé ànábì náà kò rí oṣù tábùlà wa bá wípé àwọn èèyàn rọ́ṣù èmi náà sì rí ànábì sì fi rírí Abdullahi àtàwọn ará Mọ̀dínà gba àwẹ̀ níta ànábì bá ti ṣe ní wọ́n pè ní sunna wal yahdharil ladhina yukhalifuna an amri an tusibahum fitna ọlọ́run bá ní gbogbo èyí tẹ́ ẹ bá ń yapa sunna ọlọ́run bá ní fitina ọba yín o fitina ọba yín lẹ́yìn náà ó yusufu àwọn adabun alim ẹ̀tọ́ wọn lọ́lẹ̀ wọná lọ́rùn ẹ̀ńdọ̀rọ̀ rú sultan ṣe tẹ̀ lọ́tọ̀ mísánà alásàlátù ṣe tẹ̀ lọ́tọ̀ sultan ṣe tẹ̀ lọ́tọ̀ mudiru ṣe tẹ̀ lọ́tọ̀ tálọ́gá sultan ṣe tẹ̀ lọ́tọ̀ amiru ẹgbẹ́ kan wọn náà ṣe tẹ̀ lọ́tọ̀ ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀yin tẹ́ ń dàrú ọlọ́run mọ̀ yẹ yín ẹ lè túbá bẹ́ẹ̀ bá túbá látara pé ìyapa sunna ọlọ́run ní fìtínà ó ṣe kí ni fìtínà ọba yín ọlọ́run wọ̀ yín léwu fìtínà àmọ́ tẹ́ bá túbá tẹ̀ ṣe mọ́ ọlọ́run bá ó fèrè jìn èyí tẹ́ ti ṣe síwájú yóò wá kẹ́yìn gafuru rahim ọlọ́run bá a la ó ní kul in kuntum tuhibbuna Allah fattabi'uni ó ní ìrẹ́ anábì sọ fún wọn yìí pé tí wọ́n bá mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ìwọ ni ká máa tẹ̀lé anábì lé mi ni ká máa tẹ̀lé anábì òṣèlú ayé máa súnà rẹ kúnlẹ̀ yuhibbukumullah tẹ́ bá ti wá ń tẹ̀lé tèmi anábì ọlọ́run nífẹ̀ẹ́ yín kò ní bínú sí yín wa yaghfir lakum dhunubakum yóò ṣàforíjì gbogbo èyí tẹ́ ti sọ sẹ́yìn ẹ̀rí tẹ́yìn bá ti ń tẹ̀lé súnà kí náà máa ṣẹlẹ̀ síyàn àforíjì ọlọ́run wallahu ghafurur rahim ọba aláforíjì lọ́lọ́run yìí sì tún kẹ́yìn lẹ́yìn ìgbà tí èèyàn bá ti túbá ẹlẹ́ẹ̀kẹta
òun náà ni ikmalu iddati Sha'bana 30 òun náà ni kí a ka Sha'ban kó pé 30 tó bá ti pé 30 ká bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ kejì a kàn wòkè sáárí wọn láàrí sáà gbọ́ pé wọ́n rí wọn láà gbọ́ pé wọ́n rí kí ló kù lẹ́lẹ́kẹta ká ka Sha'ban kó pé 30 ọmọ tán o gbogbo ẹ̀ lọ́wọ́ nínú súnà tá a nàbì filẹ̀ fún wa kẹ́yìn wá jòkó lẹ̀kẹ́lẹ́ mójú àwẹ̀ 3009 sẹ́mi pé ní máa fi calculation mú àwẹ̀ ó yẹ kó lè fún wa níjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ 3009 àkànbí náà ní pé dákun níjọ́ lábẹ̀rẹ̀ àwẹ̀ 3000 níjọ́ lábẹ̀rẹ̀ àwẹ̀ 3009 lọ́dọ̀ yín ó yẹ kẹ́ lè mọ̀ torí pé calculation lè work ó sì lè má ṣe kíni ó sì lè má work ẹ dákun súnà wà ńlẹ̀ ẹ jẹ́ àfi calculation àwọn scientists lẹ̀ nígbà míì máa ń bọ́ sí nígbà míì kì í ṣe kíni kì í bọ́ sí dáàmà yẹ̀rìbùkà ìlàmàlà yẹ̀rìbùkà ànábì ní nǹkan tí ń bá ń dá ìrújú lẹ̀ tí wọ́n máa dá wọ̀ lẹ́ẹ̀fílẹ̀ ẹ lọ síbi èyí tó kílíà èwo ló kílíà káwókè sáárì kábẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn náà àwárí sẹ́nìkan nínú àwọn mùsùlùmí rí kábẹ̀rẹ̀ àwẹ̀ àwa gbọ́pẹ́ nìkan kan rí kí ni ẹlẹ́ẹ̀kẹta jama káka Ṣàbáàn kó pé 30 ṣẹ́ni pé ọlọ́run ọ̀sọ́ wánú ànábì ọ̀sọ́ wánú ọlọ́mọdé asọ̀nù fúnra wa bọ́bá wa sọ̀nù fún rẹ ọ̀dọ̀wẹ́ ìwọ àfáà tó ṣe ń pàṣẹ ká máa jáwẹ̀ lọ́sàn-án wo odidi àwẹ̀ àwọn èèyàn tó wà lọ́rùn rẹ tó jẹjọ́ fúnjọ́ àlìkèyàmà bẹ̀rù ọlọ́run o ọlọ́run ó di pẹ̀lú ẹnu sáré àwọn tó ń parọ́ fún yẹn òdodo padà yé wọn o káwà lérí ipò kíkọ́ ọmọ gùn wá káwọn fíbẹ̀ sì jẹ́ àwẹ̀ Islam wa náà nìyẹn kọlọmọsá wọ lánàá ẹ̀kọ́ mọ́sá sànú ẹni kọ̀ọ̀kan wa ṣurutu ujubi siyam àwọn ọmọjẹ̀mú tí àwẹ̀ fi máa ń dọ̀rọ̀ yàn lérí yàn al-Islam alákọ̀ọ́kọ́ òun náà ní kéèyàn jẹ́ Muslim tó o bá ti jẹ́ Muslim àwẹ̀ sọ̀rọ̀ yàn ní orí rẹ̀ Islam lọ́kọ̀ gbàkọ́ tó máa gbàwẹ̀ nígbà wọn ní erigun ẹ̀sìn Islam márùn ni sáwẹ̀ wọ́n fi bẹ̀rẹ̀ kí ni wọ́n fi bẹ̀rẹ̀ jama shahadatu alla ilaha illallah ọkọ̀ gba Islam náà gbọ́ kan lọ́lọ́run náà nìkan ló sì máa sìn ó sì ní sìn kan mí lẹ́yìn ẹ̀ mọ́ òun là kọ́kọ́ Daniel Sunday ń gbàwẹ̀ ẹ wá ní yọgbà ládàá ta ni ó fún ládàá al-Islam ọkọ̀ gba Islam lẹ́yìn náà ó dógun lẹ̀ ọ̀pá jálàbítì ò ní wo sẹ́mọ́ ò ní sógun tajà ò ní sógun awọ́rò ò ní lu ẹbu oṣólẹ̀ ọwọ́ ní Islam torí gbogbo àwọn táwọn sọ yìí kúfúrú ni ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amánu ọlọ́ni mo pè yín olùgbàgbọ́ òdodo ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà kafaru kò ní yá ayọ̀ lẹ́dínà aṣaraku ọlọ́run ní yá ayọ̀ sáhírùn ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin baba aláwo gbogbo ẹ̀yin afúnjálàbí ẹlẹ́bọ gbogbo ẹ̀yin ìyá ẹlẹ́fun ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà amánu àwọn amánu nìkan ló pè ọlọ́run ní kutiba alaykumus siyam ẹ̀yin ni mo ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lélẹ́rí rí àwọn tí àwọn ò tí ì di amánu àwọn ò gbọ́dọ̀ gba àwẹ̀ fala yajibu sawmu ala al-kafiri àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí kèfèrí àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí kèfèrí kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹlẹ́ẹ̀kejì alibulúùgù èyí ń gbọ́dọ̀ bàlágà tó o bá ti bàlágà ọmọdé tí o ti bàlágà àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ o lè máa fi kọ́ tó bá ṣiṣẹ́ tán pé òun fẹ́ ja kọjá nkẹ́ torí pé kò lẹ́sẹ̀ tó bá ja torí ké bàlágà fala yajibu ala sabi ọmọ kékeré àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ tó fi bàlágà ìgbà wo láàmà báwọn ọmọ wa tó má ti bàlágà bí wọn bàlágà ọmọ rẹ tí má ti ń lálàá ti ń da spam sára àtọ̀ ó ti bàlágà ọmọ rẹ tó jẹ́ ọmọ obìnrin tí má ti ń ṣe haidọ̀ menstruation ó ti bàlágà ọmọ rẹ tó jẹ́ pé ó ti nírun lábẹ́ ọkùnrin àbóbìnrin ó ti bàlágà ọmọ rẹ tó ti pé 15 years ọkùnrin àbóbìnrin ó ti bàlágà tí ó bá gbààwẹ̀ yọ wọ̀nà àfi tọ́lọ́ bá fèrè jìn ìwọ náà tó wo ọ̀nà tó jọ gbààwẹ̀ ìwọ náà ò jìyà àfi tọ́lọ́ bá aláàbá fèrè jìn ọ́ ẹ̀yọ́ mayami nínú àwọn májẹ̀mú tí àwẹ̀ fi máa ń dọ̀ra yàn lérí yàn àlùkòdìrọ̀ kéèyàn ó ní àlàáfíà ara láti fi gbà á kéèyàn lágbára fala yajibu ala al-marid àwẹ̀ sọ̀rọ̀ yàn lérí aláàrẹ̀ méjìlá ní ẹni tó jẹ́ pé àgbà lọ́sọ̀ọ́ da aláàrẹ̀ àti aláàrẹ̀ tó jẹ́ pé àrùn ń ṣe àwọn yìí wọ́n á pín sí méjì àrùn tí yóò lọ àtàrùn tí ò lè lọ ẹ̀yọ́ mayami almarid alẹ́sẹ̀ yorùjá aburú uhu rí aláàárẹ̀ èyí tó jẹ́ pé àárẹ̀ tí ó padà lọ ni bíi ó ní malaria typhoid inú rún erí ń fọ́ gbogbo àwọn àárẹ̀ báyìí tí ó bá jẹ́ kéèyàn gbààwẹ̀ èèyàn ò filẹ̀ àmì èèyàn padà san àwẹ̀ náà padà yuftir wa yaqdi
yọ jẹun bàbá ó malaria ìyá ó ní typhoid ọ jẹun o tó bá ti mọ̀ pé àlàáfíà rẹ̀ ò gbé àwẹ̀ àmọ́ padà san padà o torí pé àárẹ̀ tí ń ṣe ọ̀yà àárẹ̀ tí ń máa ń san ni àárẹ̀ tí ọ wá tí ọ lọ ni ọlọ́run ní faman kana minkum maridan ọlọ́run ní ẹni tó bá rẹ̀ nínú yín ọ wà ala safari àbí ń ṣe ìrìn àjò fa iddatu min ayamin ukhar kọ́ ya fi àwẹ̀ ẹlẹ́dìgbà míì má lọ ìmánì òdì o ìmánì òdì òun náà ní ìmánì tó bá ti yapa Kùránì tí ń ka ẹ̀ ọlọ́run ní fàwẹ̀ ẹlẹ́ ọ̀wá gbọ́rọ̀ ọ̀wá gbà ọ̀padà wá kú ọ̀wá lọ́n lọ àlìjáná Firdaus gbogbo àwọn ìmánì tí ò ní kéwú nú bá wọn ẹ má jẹ́ àmà sí kínní ẹ má jẹ́ àmà ní Kùránì ẹni bá ní ìmánì sí Kùránì ló ní ìmánì kí n Kùránì sọ ó ní tó bá ti rí ọ fi àwẹ̀ ẹlẹ́kọ̀ padà wá san padà ní ìgbà míì abóhùn travel ń sẹ́rìn àjò wọn ni kò fàwẹ̀ ẹlẹ́ tó bá jẹ́ pé ìnira ń bẹ ń bẹ fún ọ àmọ́ tí o bá ṣe ìnira ń bẹ fún ọ o lè gbà tó o bá ń sẹ́rìn àjò àmọ́ tí ìnira bá ń bẹ ń bẹ fún ọ Ọlọ́run ni kò fàwẹ̀ ẹlẹ́ gbogbo àwọn tí ọ̀rẹ́ yìí ẹ̀yọ́ máa yá mi tó jẹ́ pé àárẹ̀ wọn yóò padà san àwẹ̀ padà o ẹ rí alikabiru wal ajus wal marid alladhi la yurja bur'uhu ẹ rí bàbá arúgbó ìyá arúgbó tí arúgbó ìjárúgbó wọn ti ṣokùnfà àárẹ̀ fún wọn àárẹ̀ wọn gangan la ní rúrúgbó wọn tí wọ́n rúgbó agbó Yorùbá yẹn jama rúrúgbó gangan ní àárẹ̀ mọ wíìkì yẹn ọjọ́ erí ló wíìkì àwọn gbogbo àwọn tó ti jẹ́ ìyá jọ̀kújọ̀kú bàbá jọ̀kújọ̀kú tó jẹ́ pé wọ́n ti darúgbó wọ́n ti dàgbà ṣẹ̀rá wọn yẹn oúnjẹ làwọn máa fi rọ́pò àwẹ̀ wọn oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n wàlùmọ̀rídù lẹ́sẹ̀ láàyò rìjábùrù òhù gbogbo ẹni tó ní àwọn àrùn tó lágbára tó jẹ́ pé dókítà ní ọ̀gá bàbá alájí alájà àárẹ̀ yóò lè lọ́mọ wẹ̀ máa mọ́lẹ̀ jẹ́ ara yín ni o ṣe mọ̀ pé kò lè gbàwẹ̀ nínú Ramadan kò sì lè gbàwẹ̀ lẹ́yìn Ramadan torí pé àárẹ̀ tí ò lè lọ́mọ ní í ṣe gẹ́gẹ́ bí cancer gẹ́gẹ́ bí stroke gẹ́gẹ́ bí àwọn chronic ulcer àwọn ulcer yẹn náà tó ní grade yóò jama ulcer tó fi mílíkì àti ọ̀gẹ̀dẹ̀ tó blend ẹ̀ papọ̀ tó mú gẹ́gẹ́ bí ọ̀kan náà bàbá wa ti sọ láìpẹ́ yìí tó bá ti gbé ó gbé ni o àmọ́ tí ó bá ti gbé fàwẹ́lẹ̀ o ara kálukú tó wá yàtọ̀ọ̀tọ̀ ulcer náà tó yàtọ̀ọ̀tọ̀ tó bá rí tó lè lò tó jẹ́ pé ọmọ lè yìí ó lè gba àwẹ̀ yẹn tí ò ní dà ọ́ láàmú gbà á àmọ́ tó bá ti mọ̀ pé gbogbo ohun tí wọ́n ní olò bákan náà ni inú rẹ̀ ń hu ọ̀sà ọ̀dà o inú yẹn ọmọ gbóná ni fóó ibì kan lọ́kàn lára bó nínú ìfun o ọlọ́run sì ní gbogbo àwọn tó bá wọ ná á fi já fún wọn á fi já ìfun wọn kótókótó ọlọ́mọ sì wà lọ́mọ anájà máa ìnira ó wà nínú náà ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tó bá ti ní àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ yìí kò lè lọ mọ́ kò sì lè jí ó gbà wẹ̀ wọ́n ní oúnjẹ lòun náà fi ṣe kínní lòun náà fi rọ́pò bàbá oní kánsà ọlọ́run bá aláà yọba fèrèjì ọ́ yọba pẹ̀sẹ̀ rẹ ọlọ́run bá aláà yọba sàánù rẹ yóò fàlìjánà rọ́pò tí wọ́n ní kò lè lọ mọ́ oúnjẹ ló fi gbé ẹni tó ní stroke tó wà nílẹ̀ tí wọ́n ní kó máa lo oògùn lójoojúmọ́ every hours oúnjẹ ní ó fi ṣe kínní ní ó fi gbé kọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa ọlọ́ni wa ala alladhina yutiquna yatakallafuna ọlọ́ni gbogbo àwọn tí wọ́n lágbára láti gbààwẹ̀ fídíyàtun ta'amu miskin fídíyà ní kí wọ́n ṣe o òun náà ni oúnjẹ tálíkà kan fáwẹ̀ kan oúnjẹ tálíkà kan fáwẹ̀ ẹjọ́ kejì oúnjẹ tálíkà kan fáwẹ̀ ẹjọ́ kẹta tó bá wù ọ́ ó lè kó gbogbo ẹ̀ pátápátá fẹ́ nìkan pílẹ̀tì oúnjẹ kan ìṣù àmàlà kan ó lè kó 30 jáde níjọ́ kan tó bá sì wù ọ́ ó lè máa gbé jáde lójoojúmọ́ tó bá jẹ́ oúnjẹ tútù agolo mílìkì 6 ìdajì jákà agolo 12 ní jákà ṣẹ́rí ìdajì ẹ̀ òní fídíà agolo mílìkì tí ráìsì ń bẹ nínú ẹ̀ ní o àti agolo mílìkì tẹ́wà ń bẹ ní inú ẹ̀ ọ wá yọ 6 rẹ̀ ní ó jẹ́ àwẹ̀ ẹjọ́ kan ládàtàwọ̀ gbà níwọ̀ náà gbà ọlọ́run pa àwọn aláṣẹ kágbàwẹ̀ nígbà tá a lálàáfíà ọlọ́run pa àwọn ọlọ́sẹ̀ kí wọ́n ṣe fídíà kí wọ́n á níyàtọ̀ láàrin àwọn méjèèjì inú rẹ̀ tí wọ́n ń bàjẹ́ pé àwọn yẹn ń gbàwẹ̀ mi ò gbàwẹ̀
mọ́jìnnì rọ̀ bàjẹ́ o àṣẹ ọlọ́run ló ń ṣe kíní ńlọ ń tẹ̀lé ọlọ́run mọ̀ pé ọgbà àwẹ̀ kó tó fa rẹ̀ sí ọ ẹ sọ fáwọn arúgbó yín ìyá ọmọ gbà àwẹ̀ kọ́ mọ́ lọ lè dákẹ́ lágo 6 rọ̀lẹ́ o ẹ sọ fáwọn bàbá yín tó ti darúgbó fídíà tó ń tọ́ ámú ọlọ́run ní oúnjẹ nìkan fi rọ́pò àwẹ̀ wọn o àmọ́ ìyá arúgbó àti bàbá arúgbó mi ọlọ́run kẹ́ wọn a ní nǹkan kan ò ṣe mí ara mi le kò sí ní tó ṣe mí ìyá tá a wí ọmọ lẹ́yìn ọmọ bọ̀ èyí tọ́jọ́ dọ̀ gan-an yóò tẹ̀lé agbálájà ṣe mọ́sálásí lẹ́wọ̀n ni aago mélòó lólùfẹ́ àwọn ológun wákàtí 4 ó sì kú wákàtí 4 yóò máa wò kílẹ̀ mẹ́wàá ìyá arúgbó tó bá ní àlàáfíà la ó lè gbà á àmọ́ tí yóò bá ti lálàáfíà ọlọ́run bá aláàní oúnjẹ ni kó fi ṣe kíni kó fi rọ́pò ààwẹ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àyà tí mo kà yí Suratul Baqara àyà 184 òun náà lọ́lọ́run ti ní oúnjẹ ni ká fi rọ́pò àwa wo àwa tí a ti darúgbó àbáwá tá a ní àárẹ̀ tí ò lè lọ mọ́ a lè gbà nínú Ramadan a lè gbà lẹ́yìn Ramadan ọlọ́mọṣàbà fún gbogbo àwọn aláàárẹ̀ wa lálàáfíà o àwa náà kọ́ lọ́n sàlékún àlàáfíà wa walhamil walmurdi ìyá olóyún àti ìyá tí ń fọmọ lọ́yàn àwọn méjèèjì náà ẹ̀sìn wa ó ní tí wọ́n bá lágbára láti gbà àwẹ̀ kí wọ́n gbà á tí wọ́n bá lágbára kí wọ́n jẹun nítorí oyún àbí nítorí àlàáfíà àtara rẹ̀ bóyá nítorí ara rẹ̀ nígbà tí ń fọmọ lọ́yàn àbí nítorí ọmọ tí ń fún ní ọyàn wọ́n ní tí wọ́n bá lè gbà kí wọ́n gbà àmọ́ tí wọ́n bá rí i pé yóò affect àlàáfíà wọn àbá àlàáfíà ọmọ kí wọ́n fà wẹ́lẹ̀ wọ́n padà san padà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní inna Allaha azza wa jalla ọlọ́run ọba wa ọba alápọ̀nlé ọba tó ga jù wàdọ̀ anil musafiri shatra salah ó ti gbé kú fún ẹni tí ń ṣèrìn àjò ìdajì irun rákà 2 nínú 4 ọlọ́run ti gbé kú fún ọ ọlọ́run ti bùn ọ lẹ́yìn náà wà anil musafiri wàlhámili wàlmúrìdì ìsọ́wọ́mà lẹ́yìn náà gbogbo ẹni tí ń ṣèrìn àjò àbẹni tó lóyún àbẹni tí ń fọmọ lọ́yàn ọlọ́run ti gbé àwẹ̀ kú fáwọn náà ìtumọ̀ ẹni pé wọn ò ní gbà àwẹ̀ wọn padà san padà tí ó bá wá ní agbára láti san padà iye olóyún àbí ìyá tí ń fọmọ lọ́yàn àwẹ̀ náà ti pọ̀ rẹpẹtẹ ó lóyún lọ́dún tó lọ àbí ó fọmọ lọ́yàn lọ́dún ní ó tún dọ́dún tọ̀hún ó ti tún lóyún míì ọdún tó ké lọ́hún nítorí fọmọ lọ́yàn àwẹ̀ mélòó nù jọmọ́ àwẹ̀ mélòó lọ́wọ́ àlọ́run wá jí àyẹn ọlọ́mọṣà bá sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kọ́lọ́n bá dọ́mọ sí ẹ̀yọ́ màyá mi ìtàwọn àlùfáà wa sọ àfáà Abdullahi ibn Abbas wọ́n ní àwọn obìnrin tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n fi oúnjẹ kán fi ṣe kínní kán fi rọ́pò ààwẹ̀ wọn torí yóò bọ́ sí nira fún wọn. àfáà wa Abdullahi ibn Abbas nínú àwọn àgbà ọmọ kéwà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìpè olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn tí ó bá ti lè gbà kó fún oúnjẹ ṣe kínní kó fún oúnjẹ rọ́pò ààwẹ̀ tó gbà kò tún wá gbà ààwẹ̀ kò tún fún oúnjẹ rọ́pò rẹ̀ ṣe é mọ̀ pé wàhálà ní wáyẹn àfi tí ó bá lágbára lókù tó bá lágbára ó gbọ́dọ̀ ṣe é ẹ̀yọ́ máa yá mi nínú àwọn tẹ́ jẹ́ Ramadan ọdún ọ̀nà yàn lérí yàn àlè kọ́ọ̀mà ó ní kọ́ wà nílùú kọ́ mọ́ wà ní traffic kọ́ mọ́ wà nírìn àjò fala yajibu ala al-musafir ẹni tó jẹ́ ẹni tí ń ṣèrìn àjò àwẹ̀ ọ̀sán yàn ní orí ẹ̀ bóyá ó rí ìnira lérí ìrìn àjò àbí kò rí ìnira lérí ìrìn àjò ó wà nínú fúlẹ́sì ó wà nínú plane láti Èkó lọ sí Àbújá jama orun ọ̀pá ojú ọ̀pá bọ́ ọ bá gbààwẹ̀ kò burú tó o bá sì jáwẹ̀ ọ̀ lẹ́sẹ̀ ọlọ́run kan dákọ̀ rìn àjò ọlọ́run ọ̀wá sọ pé bóyá rìn àjò tó gbádùn bẹ́ẹ̀ ni àbẹ́yìí tó ṣe kínní àbẹ́yìí tó gbádùn àmọ́ àwọn afáà sọ pé tó bá jẹ́ ìrìn àjò tó jẹ́ pé wàhálà ń bẹ fún ọ láti bí lọ Kaduna ó wà nínú mọ́tò 12 hours 18 hours ọmọ ìyá wọn fà wẹ́lẹ̀ ọgbàwẹ̀ lásán kan tẹ́lẹ̀ ìnira ni kátó wá pé o tún wá fà wẹ̀ kún gbogbo ìrìn àjò tó bá ti fà nira lọ́wọ́ ọlọ́run bá ní faman kana minkum marido ọlọ́run ní gbogbo ẹni tó bá ti rẹ̀ nínú yín aw ala safarin àbí ń ṣe ìrìn àjò fa iddatun min ayyamin ukhar kó fi àwẹ̀lẹ̀ dìgbà míì kó wá san padà Suratul Baqara àyà 184 lọ́lọ́run ti ní bàbá oní traveller
wọ́n ní kó fàwẹ́lẹ̀ wọ́n ní tí ó bá wá sí ìnira ń bẹ̀ fún wọ́n ní kó gba ọ̀dà bó bá wá gbà ọ̀lẹ́sẹ̀ òkú sí ìnira fún ọ sọ ma pé ọ̀padà gbà náà ní tẹ́lẹ̀ nígbà tí kálukú bá ń jẹun ìwọ nìkan lọ́mọ á da gbàngbà wọn sọ ma bójú ló ṣe kéré tó wọ́n ní kúkú gbà àmọ́ tí ìnira bá ti ń bẹ̀ fún ọ ọlọ́run bá aláàdín kọ gbọ́dọ̀ sí lẹ́nu o nítorí kọ́ mọ́ bá para rẹ wala tuliku bi aidikum ila tahluka ọlọ́run ní ẹ má wá ẹ̀mí lọ bí ìparun ẹ má ṣokùnfà ìparun fẹ́mi ara yín pé àṣàgbà dalẹ́ náà ni ò ní ìmánì tọba ní ìmánì tọ́lọ́run bá aláàdín kò ṣe ló ṣe kí ni ilé ọmọ ṣe ọlọ́run ní kọ fàwẹ́lẹ̀ ọlọ́ọ̀filẹ̀ arásìn ni ọ lẹ́yìn náà ọlọ́run bọ̀ nǹkan ọlọ́ọ̀fẹ́ irú ẹ̀dá wo ni wọ́ ọlọ́run fún ọlọ́pọ̀tẹ́ntì ó fún rúkṣọ̀ ọwọ́ aṣọ fọlọ́n pé ọ̀fẹ́ ó sì nídìí ẹ̀ ọgọ̀ ẹni tára ni ti ń gbà wẹ́ ṣe kéde gàmà ọgọ̀ sọlọ́hún lẹ́yìn náà ní tó ń fara nira rẹ̀ nínú àwọn ṣùrùtù ujubi sawm àwọn tí máa jẹ́ káwé ó di ọ̀ranyàn lérí yàn òun náà ní al-aql kéèyàn ó pé fala yajibu ala al-majnun wèrè àwẹ̀ sí ọ̀ranyàn ní orí ẹ̀ kọ́lọ́mọ yà wá ń wèrè káwa náà ká lé àwọn ọ̀dọ́ kù níbi igbó àtàwọn àmúkúmu tramadol a máa mu gáàsì inú sálángá àwọn èèyàn ń gbé imú síbi sálángá jàmá sọ́kèwé wọ́n sọ̀rọ̀ alúlẹ́gbẹ́ kan wọ́n gbé imú síbẹ̀ wọ́n máa fa gáàsì bẹ̀ ìgbé ará àdúgbò gbogbo àwọn ọmọ yín tí wọ́n mú gbó ẹkún fàdúrà o tí kinní bá ti dẹ̀jẹ̀ àánú ọlọ́run fi máa fi ń lẹ̀ o ọlọ́mọ da eré wa rú o wọ́n jẹ́ ayá wèrè àwọn ọmọ wa ọlọ́mọdé wọn ya wèrè àwọn fámìlì wa ọlọ́mọdé wọn ya wèrè olólùfẹ́ wa ọlọ́mọdé wọn ya wèrè àwọn ọmọ ya nínú ẹ̀sìn ọlọ́mọdé ya wèrè tó ẹni tọ́nà bá fi wèrè dánwò àwẹ̀ ọ̀sọ̀rọ̀ yẹn ní orí ẹ̀ ẹ tẹ̀bà fún ẹrù àmàlà fún ẹfun mineral tó tutù dáadáa kí wèrè ó ṣe kíni kó enjoy life ẹ̀ kò mọ̀gbà tó rùn yọ kò mọ̀gbà tó rùn wọ̀ kí ẹ tó wá ní wèrè yẹn má fún lóúnjẹ inú àwẹ̀ láwa o ẹ má fún wèrè yẹn lóúnjẹ inú àwẹ̀ láwa o ìwọ tó fún lóúnjẹ ọmọ ọlọ́run ọ̀dọ́ ọlọ́mọ ọlọ́mọdé rí wa rú o lẹ́yìn náà nínú àwọn nǹkan tó jẹ́ ṣurutu ujubi sawm tí àwẹ̀ fi máa ń dọ̀rọ̀ yàn ní eré yàn òun náà ni kéèyàn ọmọ sílẹ̀ ni ti ń ṣe menstruation lóbìnrin ó ṣe menstruation dandan ní kó gbà wẹ̀ lẹ́yìn náà ó ṣẹ̀ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ bímọ ìdá dandan ní kó gbà wẹ̀ eléyìí ni àwọn ṣurutu ujubi sawm àwọn ọmọjẹ̀mú táwọn fi máa di dandan ní ọrùn yàn eléyìí tí mo fẹ́ kà yín òun ni ṣurutu sihhati sawm ṣurutu sihhati sawmi Ramadan àwọn mọ̀jẹ̀mú tí àwẹ̀ fi lálàáfíà ìmí ń bẹ tó jẹ́ pé ó wà nù ṣurutu ujub ó tún wà ní ṣurutu sihha gẹ́gẹ́ bí al-Islam al-Islam làkọ́kọ́ nínú àwọn májẹ̀mú tí àwẹ̀ fi máa ń lálàáfíà ó ti gbà pé ọ̀nà yàn ní lérí wọn ó wá fẹ́ gba àwẹ̀ náà alákọ̀ọ́kọ́ ni pé kí àkídà wọn má kúrò lọ́kàn rẹ̀ tí ń bá ń gba àwẹ̀ la ilaha illallah kọ́ má kúrò lọ́kàn rẹ̀ tí ó fi parí àwẹ̀ ìtumọ̀ ẹni pé kò ní í sí gbẹ́rẹ́ nú àwẹ̀ kò sì ní í jáse jẹ́ bẹ́ẹ̀ ni kò ní wẹsẹ̀ tajà kò ní so nǹkan kan kọ́ kò ní so nǹkan mọ́gi kò ní so nǹkan mọ́dì kò ní bá wọn pe ṣéwù kò ní pe màláyíkà kò ní pọ̀fọ̀ kò ní sínú ẹgbẹ́ awo wọ́n ní gbogbo àwọn nǹkan tí máa ń mú yàn kúrò nínú Islam téèyàn bá ti ń gba àwẹ̀ tí sì ń ṣe é tí ń ṣe yẹn ti bà àwẹ̀ yẹn jẹ́ lẹ́yìn náà ṣarakita àbí anabiwa Muhammad wọn lọ́lọ́run sọ pé tó bá ti mú ẹbọ mọ́ ìbáàdà rẹ láyé àbàtánà àmàlùkà iṣẹ́ ìbáàdà rẹ ó ṣe kíni yọ bàjẹ́ wọ́n bá ti ń sin gbẹ́rẹ́ nú àwẹ̀ àbọ̀ ńlá ibu pẹ̀lú ẹ̀kọ́ lẹ́yìn magrib àwẹ̀ tó gbà táyà wọn ti parẹ́ àwọn bàbá ní lẹ́yìn magari ní ká máa lo ẹbu yẹn ìgbé wọn ní a máa tà bọ́ bá ti bu ẹ̀kọ́ tó rárá pò ó tó sì mú yẹn àwẹ̀ rẹ wọ́n ti parẹ́ ló ti jẹ́ pé Islam ó jẹ́ ọ̀kan nínú tí máa jẹ́ káwẹ̀ yẹn ó ṣe kíni kọ́ lálàáfíà nígbà tí foundation bá ti wó
kí ló tún kù jàmá kí ni foundation gbogbo àwọn ìbádà la ilaha illallah al-imanu billah ọlọ́run àbíọ́ ìmánì wa kọ́lọ́mọdé ọ yẹ before Ramadan kọ́lọ́mọdé ọ yẹ nínú Ramadan kọ́lọ́mọdé ọ yẹ lẹ́yìn Ramadan. bàbá njálàbí wọ́n ní o ní dáyàn lóhùn nínú Ramadan bọ́bá tó wá dáyàn lóhùn lẹ́yìn Ramadan tó gbà yẹn wọ́n tún parẹ́. èyí tó ṣe ni pé kó o kúkú dágbére fẹ́ bọ́ kọ́ mọ́ ṣe kí ni kọ́ mọ́ tẹ̀yẹ̀pẹ̀ kọ́ mọ́ wọṣẹ́ mọ́ kọ́ mọ́ sóògùn ẹbọ fáwọn èèyàn mọ́ àmẹ́ni tí ń sóògùn owó sàn oògùn owó sàn òun ó gbà ládàá nínú Ramadan yóò tún gbà ládàá lẹ́yìn Ramadan tadawaw ibadallah anabi ni ẹ máa sóògùn owó sàn dàwa ọlọ́run fa àrùn kankalẹ̀ àfi kó fi ìwòsàn rẹ̀ sérí ilẹ̀ oògùn àrùn da òun náà ni wọ́n ń ṣe ní gbogbo general hospital yẹn gbogbo àwọn clinic ta ní yẹn gbogbo àwọn special center tí àwọn máa ń lọ lè gbà tọ́jú ní tí wọ́n ń ṣe ń bẹ̀ nìyẹn so orí ti ọ̀dọ̀ baba aláwo oògùn ẹbọ nìyẹn èyí tá a fà náà lè gbà ń bẹ̀ tá a fà náà ń ṣe tí ń pẹ̀lẹ́ láàfẹ́ sìn ọ̀ láwẹ̀ ẹni tó wá wo sẹ́nà òsè kínní òun náà láwẹ̀ ẹ̀yọ́ màyá mi tọ́wọ́ bá ń gbà wẹ́ bọ̀ látàárọ̀ tọ́wọ́ àdọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ tọ́ kàn gbà nínú ẹ̀mí rẹ̀ yí pé bàbá ní ọ̀yànjú ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ní yá ṣe Ibrahim wọ́n sì pa àwẹ̀rẹ̀ rẹ̀ abẹ́lọ́hún ìmọ̀lẹ̀ ọlọ́mọṣà tàn sọ́kàn yín kọ́sàlékún ìmọ̀lẹ̀ tiwa náà àti mọ̀nà wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ṣurutu sihhati sawm tí mo jẹ́ kí àwẹ̀ lọ́láfíà àníyà fa inna sawma ibada wala yasi'u illa biniyya tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan ó ti láníyàn kálífàjárì ó tó yọ ipe ó fẹ́ gba àwẹ̀ lẹ́yìn àlùfájàrí tílé ó fi sún tó bá láníyàn yẹn tó kàn jí lẹ́ni tí ò jẹun ó wá dago 6 àrọ̀lẹ́ àbágo 5 ó wá ní ìwọ tí ń gba àwẹ̀ Ramadan wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ àwẹ̀ yẹn ò lálàáfíà ó ti kọ́kọ́ láníyàn yìí pé ó fẹ́ gba àwẹ̀ kálífàjárì ó tó yọ kó o tó lè ní ládàá àwẹ̀ yẹn tó o bá ti wá ń jẹ sàárì kò nídìí kọ́ sọ́mọ́ mahalu alikọ́lù ọkàn ni ó wà alámọ̀ yìí nínú àwẹ̀ tu sọ́mọ́ tàlàtínà yawma àbí eléyìí ni àwọn bàbá wa ń jọ̀hún wọ́n kàn kọ̀ nǹkan kalẹ̀ ní tó yé wọn gbà wọn kọ́lọ́n bá sàlékún dáadáa wọn nínú sàárè tí wọ́n bá kú lórí tawhidi la ilaha illallah ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó lè dàníyàn 30 ọjọ́ níjọ́ tó bá kọ́kọ́ rọ́ṣù pé wọ́n lọ́n mo fẹ́ gba àwẹ̀ 29 àbí 30 ọ̀sọ̀ kan rẹ̀ nani o kì í ṣe pé ọmọ tún sọ́wọ́ o ọkàn ni ó wà pé mo fẹ́ gba àwẹ̀ Ramadan yìí tán pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó ti láníyàn náà nìyẹn tó o bá ti ń gba ojoojúmọ́ ọmọ láwẹ̀ àwọn afá kan wọ́n ní máa dà á ní ojoojúmọ́ ipò ń gbàwẹ̀ lọ́la wọ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fún mi àwọn afá ní tó o bá ti ń jẹ sàárì ó ti láníyàn gbọ́ gbàwẹ̀ náà ni tó o bá láníyàn ò ní jẹ́ sàárì àmọ́ kọ̀ọ̀kan má láníyàn kọ̀ọ̀kan di aago kan ọ̀sán kọ̀ọ̀kan ní àìjẹun látàárọ̀ ni mo fi ṣe Ramadan alákọ̀ọ́kọ́ mi àbí Ramadan ẹlẹ́kẹ̀rin ẹ̀yọ́ màyá mi èèyàn láwẹ̀ kọ̀ lálàáfíà ẹni tí ó bá pinnu pé wọ́n gbà àwẹ̀ kálífàjárì tó yọ kọ̀ láwẹ̀ ó gbà àwẹ̀ àmọ́ kọ̀ lálàáfíà àmọ́ àwẹ̀ súnà Alámísì Monday ọkàn rí i pé orí ń tọ́jẹ dago 2 níjọ́ Alámísì ọ̀dà sáwẹ̀ ni o ọgbà aládá lérí ẹ̀ wọ́n là nẹ́bí àmọ́ sọ fáwọn ìyàwó rẹ̀ pé kílẹ̀ nílé àtọ́jọ́ mi náà lásán gan ṣé Alámísì àti Monday a ní kò sí kankan o ànẹ́bí ní kò sí kankan lé ẹni tí ń jẹ ìwọ ńkọ́ ó ní òsì ìwọ ńkọ́ kò sí kankan bí náà ìwọ náà ńkọ́ kò sí kankan bí ajé aṣọ ń gbọ́ tọ́lọ́fẹ́ kọ́kọ́ lẹ̀ nítorí pé gàrí tán ajé aṣọ ń gbọ́ ọlọ́fẹ́ fọkọ́ lẹ̀ nítorí pé ráṣì tán inna ma'al usri yusra ọba tó ní ọmọ ọbẹ tá a fi ń jẹ nígbà tí ń bẹ ọba yìí náà lọ́dọ̀ wa o ká ṣe sùúrù o ká wá máa bẹ̀ lọ́n ká máa dákẹ́ ká sì má jẹ́ àbù náà máa sùn sínú ilé ká lè jáde pé wáṣẹ́ lọ àbú ẹ wáṣẹ́ lọ. wọ́n nílé kọ̀ọ̀kan yín máa ń dá lọ́dọ̀ ànábì wa Muhammad náà sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì ànímọ̀dá sáwẹ̀ nígbà tó dé pé àwẹ̀ súnà àmọ́ Ramadan ayé dà níyàn lọ́sàn-án o ọ̀ dà níyàn kálífà jáde ó tó ṣe kínní kó tó yọ wọ́n níyàtọ̀ mahalluha al-qalb ọkàn rẹ ni ó sì wà kèsì pé ó sọ jáde lẹ́nu. nínú àwọn nǹkan tí
yìí máa jẹ́ káwẹ̀ lálàáfíà tẹ́lẹ̀kọ́ tó bá ti ṣẹlẹ̀ mọ́yàn lọ́wọ́ àwẹ̀ lálàáfíà mọ́ òun náà ni at-tahara min al-haidi wan-nifas. ẹ̀yọ́ mayami tí èèyàn bá fẹ́ gbà àwẹ̀ tó wá rí kóhun sí nǹkan oṣù tó wá ní ebi ẹ̀jẹ̀ ní ń dà ebi ká mẹ́nu lọ́wọ́ ni ẹ̀jẹ̀ sáà ń dà lábẹ́ ni ebi ẹnu wọn ní ká má jẹun sí ó ṣe wá kanra wọn ní tó bá gbà àwẹ̀ kọ̀ láwẹ̀ o ìyá tó ṣe bímọ tẹ́jẹ̀ bímọ ò tí ì dá wọn lòun náà tó bá gbà àwẹ̀ kò ṣe kí ni kọ̀ láwẹ̀ o ṣùgbọ́n yàtọ̀ sí olóyún àtẹni tí ń tọ́mọ lọ́wọ́ ká má dà pọ̀ o ẹ̀yọ́ mayami mubitilatu sọ àwọn nǹkan wo ni máa ń ba àwẹ̀ jẹ́ tọ́jú pé tó bá ti ṣẹlẹ̀ báyìí àwẹ̀ rẹ ti bàjẹ́ alákọ̀ọ́kọ́ alẹ́ akilu wa shurib ẹlẹ́ẹ̀kejì àtàlákọ̀ọ́kọ́ iná ládàpọ̀ yẹn alákọ̀ọ́kọ́ kọ́ mọ̀ọ́mọ̀ jẹun amúdàn dákẹ́ra làákàyè rẹ̀ wà fún ọ pé ọ̀ ń gbàwẹ̀ ọwọ́ mọ̀ọ́mọ̀ jẹun alákọ̀ọ́kọ́ nìyẹn àbọ̀ mọ̀ọ́mọ̀ mu ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o ò ní san àwẹ̀ 60 o ọkàn máa retí ìdájọ́ Ọlọ́run lérí rẹ̀ ẹni tí ó san àwẹ̀ 60 òun náà lẹni tó bóbìnrin sùn lọ́sàn-án Ramadan àbí tó bá ọkọ rẹ̀ sùn lọ́sàn-án Ramadan àbó ṣe sìná lọ́sàn-án Ramadan àwọn yẹn ni wọ́n san àwẹ̀ 60 táwọn bá sì ti san tán Ọlọ́run ti fẹ́rí jì wọ́n ìwọ́ tó mọ̀ọ́mọ̀ jẹ́ tó mọ̀ọ́mọ̀ mu ò ní kàfàrà ó máa retí kíní ìdájọ́ Ọlọ́run níjọ́ àlìkìyàmọ̀ Ọlọ́run nìkan ló mọ ara tí ó da ó fún ọ lóṣù kan kó fi gbà wẹ̀ nínú oṣù mélòó jama nínú oṣù méjìlá tí èyàn bá ṣe mistake tó bá ilé jẹun ẹ̀yọ́ máa yá mi ọkàn mú èso àmàlà lọ́ba bá dáde èso àmàlà sẹ́ lọ́ba bá dé dajì lọ́ba ní onímọ̀lá àkọ́kọ́ Ramadan a'udhu billah àbí bẹ́ẹ̀ sì kọ́ ìyá tí máa ń fún ọ ní pure water ọkàn gbà kan lọ́ba já mu òun mú tábàyè lónìí ọlọ́run mọ̀ jí èdè ó dìyàn onímọ̀ ní àkọ́kọ́ Ramadan torí ijó àkọ́kọ́ ní sábà máa ń ṣe kí ni ní sábà máa ń ṣẹlẹ̀ bó sì ṣẹlẹ̀ nínú àwọn ọdẹ tó kù náà tó bá dé pé ọgbàgbé lóòótọ́ ni lóòótọ́ sọ̀rọ̀ pé ọ̀rá nìyàn rẹ ọlọ́run náà sì rí àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ kọ́dà wò ní san padà Ànábì ní man nasiya fa akala ẹni bá gbàgbé tí sì ń gbàwẹ̀ lọ́wọ́ ó wá jẹ anything ló jẹ aw shariba abomu falu yutimma sawma Ànábì ní kó parí àwẹ̀ rẹ̀ ọjà o kó parí àwẹ̀ kó parí ẹ̀ torí pé kò sí kíni kò já aláwẹ̀ náà ni fa innama at'amahu Allahu wa saqa ọlọ́run ọba aláàbùn ló ń jẹjẹ ọlọ́run sì mú lómi mu sẹ́ni pé òun stress ò ní pọ̀ tí ló fi sún ó sì láwẹ̀ tí wọ́n bá wá máa jẹ tọ́ máa mu tọ́ wá lọ gbàgbé wọ́n mọ̀ retí àrà tọ́lọ́run fẹ́ fi ọ́ dá torí pé ìgbàgbé ó yàtọ̀ sí kéèyàn rántí ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń bá àwẹ̀ jẹ́ ta'amudul káyè kéèyàn máa pọ̀ ibi jáde lẹ́nu pẹ̀lú ọwọ́ àbí kọ́ máa ha hùn títí tó fi wá ṣe kíní tó fi wá pọ̀ ebi jáde tó bá ti máa pọ̀ ebi jáde àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ó san padà ó máa wá retí ìdájọ́ Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní fanzara awulqay ẹni tí ebi bá gbé falaysa alayhi qada òun ò ní san àwẹ̀ padà òun láwẹ̀ ebi ló gbé ọmọ ní stakọ́ ẹni tó bá wá ebi fúnra rẹ̀ fún rẹ̀ lọ́kọ̀ọ́wọ́ bọ̀ lọ fún ọ wá pọ̀ jáde amdan tó sì máa falyaqdi Ànábì ní kó san àwẹ̀ ẹjọ́ yẹn padà o. ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni khurudu damil haidi wan nifas ẹ̀jẹ̀ haidọ̀ ló bá jáde lábẹ́ ajá umu sista ìbá jẹ́ pé ó kù ṣẹ́jú kan tí ilẹ̀ ó fi sún tí sinú ó fi tó tẹ́jọ́ haidọ̀ bá ti jáde báyìí àwẹ̀ ti bàjẹ́ ajá ń gbá àwẹ̀ pẹ̀lú oyún ọmọ ń jáde báyìí tí ẹ̀jẹ̀ yẹn tẹ̀lé báyìí àwẹ̀ yẹn ti bàjẹ́ yóò san padà kò lẹ́sẹ̀ tààmùdù alistimna ẹlẹ́kẹfà oníkéèyàn pọ̀ àtọ̀jáde lábẹ́ tí wọ́n pè ní masturbation ń rárá mọ́lẹ̀ àbí ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré ó fi wá pọ̀ àtọ̀jáde nígbà tí pọ̀ àtọ̀jáde yẹn àwẹ̀ rẹ̀ ti já kò ní san kàfàrà kò ní gbàwẹ̀ 60 kò ní bọ́kùn lẹ́nu ẹrú kò ní fẹ̀yàn 60 ló ń jẹ nítorí pé kò bóbìnrin lásìpọ̀ fún rẹ̀ ló pọ̀ jáde fún rẹ̀ yóò san àwẹ̀ ẹjọ́ yẹn lẹ́yìn Ramadan yóò máa wá retí ìdájọ́ Ọlọ́run
àtọ́jáde àmọ́ kò súnmọ́ obìnrin níjọ́ nìkan ní ọ̀sán o yọmọ wá retí ìdájọ́ Ọlọ́run àwọn ká pé obìnrin ló bá súnmọ́ bóyá lọ́nà àlàálẹ̀ àbọ̀nà haramu yóò ṣe kan nínú mẹ́ta nínú kó gba àwẹ̀ 60 àbí kó fún yàn 60 lóúnjẹ àbí kó bọ́kùn lọ́rùn ẹrú kan yóò ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rẹ́ni tí ó masturbate tí àtọ̀ fi wá jáde àbí ń kíìsì ìyàwó ẹ̀ tọ́sẹ̀ fẹ́ sàmì pé Ramadan bá ti ń bọ̀ báyìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ nìka akidu ni ọ̀sẹ̀ fẹ́ yàwó tó kò sábúrú ń bẹ̀ kọ́ fẹ́ kí Ramadan tó dé ọ ara jìnnà sí lọ́sàn Ramadan tó bá di alẹ́ ńkọ́ ọmọ ọlọ́lẹ̀ bá ẹ wá ń ṣeré pa ẹ̀ ń lọ́tàn mọ́tàn kí ni fi wá jáde àwẹ̀rẹ́ bàjẹ́ ọmọ rẹ ti dájọ́ Ọlọ́run àmọ́ ẹ̀ ní san kàfàrà torí pé ẹ̀ bára yín ẹ̀ wọlé tira yín ẹ̀ bára yín sùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà níyàtul iftar kéèyàn kan láníyàn lọ́sàn-án yìí pé ìgbàwẹ̀ mọ́ àníyàn pé iftar ó ti yá nánu láago kan láago mẹ́ta tó o bá ti pinnu pọ̀ gbàwẹ̀ mọ́ èyí tó ti ń gbà óyé ó ti bàjẹ́ innamal a'malu binniyah àníyàn kọ́ gbàwẹ̀ náà lọ́dà tẹ́lẹ̀ ló fi láwẹ̀ fa inna likulli mur'i ma nawa Ànábì ní ma nawa nítorí bá ti nílà níyàn òun náà ni a fi dájọ́ ọṣẹ́ tó ń ṣe ibo ti pinnu pọ̀ gbà mọ́ àwẹ̀rẹ́ ti já àdánwò bẹ́ẹ̀ kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa pápánbárí bẹ́ẹ̀ òun náà ni àrídà kéèyàn olóhùn òsì Ìsìlámù mọ́ wípé ẹ̀yin babaláwo inú àwẹ̀ làwà lóòótọ́ mo ti fa kínní mo ti fa áfà kọfà èmi náà darapọ̀ mọ́ yín ẹ̀yà àfà yín ṣe Ìsìlámù mọ́ o ọ̀sọ́ bẹ́ẹ̀ lágbo kan ọ̀sán ọwọ́ adago márùn-ún ọwọ́ ronúpìwàdà pé àwọn aláwo àtàwọn oníṣẹ̀ṣe yìí náà ìtẹ̀mí náà ń wá àwọn náà ń wá ọwọ́ tí wọ́n lè tẹ̀ ẹ́ yàtọ̀ síra ọwọ́ lọ fẹ́ padà sínú Islam yìí pé àwẹ̀ yẹn ọmọ bá a lọ ibo ti jáde kó nu Islam yẹn àwẹ̀ náà ti tẹ̀lé ọ torí tí Islam bá ti bàjẹ́ foundation ló bàjẹ́ yẹn jama gbogbo nta gbé sókè rẹ̀ náà kọ́ òun náà ti dàwó Ọlọ́run wa bí ọ ọmọ wa ìyàwó wa ẹbí wa àdáwò tá a máa fi sọ pé wọ́n pè wá á ti pààrọ̀ ẹ̀sìn àti Islam mọ́ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ìbọ́ra kúrò nínú Islam ìmọ̀ ń bá àwọ̀ ẹ̀jẹ̀ mọ̀yàn lọ́wọ́ àwọ̀ ẹjọ́ yẹn yóò san padà torí pé ń jọ yẹn kì í ṣe Muslim ẹni tí ó bá ti jẹ́ Muslim kò lè láwẹ̀ àìjẹ́ Muslim rẹ̀ tí ó jẹ́ Muslim lọ́ba àwẹ̀ rẹ̀ jẹ́ làyín aṣọ́rakítà làyà àbàtánná amaluka tó bá ti kó nínú Islam tó ń ṣe bọ́ torí lẹ́yìn Islam ẹ̀ bọ́ lókù Islam rẹ̀ tó bá ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn alìjìmá òun náà ní kó bá ọkọ rẹ̀ àbíyàwó rẹ̀ láṣepọ̀ lọ́sàn-án Ramadan ibi tá à ń lọ gangan nìyẹn lọ́sàn-án Ramadan ọ̀sán Ramadan bóyá lẹ́yìn gbàtẹ́ kásùbà tán ẹ sunun sàárì lẹ́bàá lọ́mọdé yín lẹ́yìn àlùfájàrí àbí lọ́sàn-án gangan àbí ìrọ̀lẹ́ tẹ́ bá ti láṣepọ̀ tọkọláyà ẹ súnmọ́ra yín ẹ bára yín sùn àwẹ̀ yín ti ṣe kíni ó ti bàjẹ́ ká tó wá pé ọ̀daràn tó tún wá lọ lè ṣe sìnà lọ́sàn-án Ramadan àdánwò tiẹ̀ pọ̀ ó ṣe sìnà nínú oṣù tọ́lọ́run fẹ́rí jì àwọn èèyàn ní ti ń sọ fọ́lọ́run ní pé òun ò fẹ́ kọ́lọ́run fẹ́rí jì wọn. lẹ́yìn náà ó tún wá jẹ́ mùsùlùmí ó tún wá máa jáwẹ̀ pẹ̀lú sex ẹni bá ti jáwẹ̀ pẹ̀lú sex ọ̀rọ̀ rẹ̀ ó wà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah ó ṣàlàyé fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà ẹni bá ti jáwẹ̀ lọ́sàn-án Ramadan pẹ̀lú sex pẹ̀lú ìbálò ọkọ àtìyàwó àbí ọ̀dọ́ àtọ̀dọ́ wọ́n bára wọn láṣepọ̀ ó sì wá ní mùsùlùmí lòun yìí sì ń gbà wẹ̀ lọ́wọ́ yóò ṣe alayhil qada wal kafara ẹni yìí yóò san àwẹ̀ yẹn padà yóò sì tún san kàfàrà àwọn àlùfáà ní lérí àṣepọ̀ láàrin ọkọ àtaya òun nìkan ní kàfàrà wá gbogbo àwọn tí ń bá àwẹ̀jọ́ tó kù ẹ̀rí ò wá lérí ẹ̀ ipe kàfàrà wà lérí ẹ̀ àfàwọ̀ Abu Huraira ọlọ́run bá yọ́nú sí bàbá wa Abu Huraira afa dáadáa òun ló gba àdísì yìí wá qala wọ́n sọ pé baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ní níjọ́ kan àwọn jòkó lọ́dọ̀ Ànábì wa Muhammad idh ja'ahu rajulun
arákùnrin kan wá faqala ya Rasulallah ó ní òjíṣẹ́ Ọlọ́run halaktu mo ti parun mo ti parẹ́ àdánwò ti bá mi wàhálà ti bá mi o. qala malak Ànábì ní kí ló ṣẹlẹ̀ sí ọ qala waqa'tu ala imra'ati wa ana sa'im wọ́n bá yàwó mi lásìkò ń sin ni o mo sì láwẹ̀ nínú àwẹ̀ ni wọ́n o ó ní ìgbàwẹ̀ lọ́wọ́ àmọ́ mo ti jáwẹ̀ kí n tó kó nlé torí pé mo ti bá yàwó mi lásìkò. faqala rasulullah sallallahu alaihi wasallam Ànábì ní al tajidu raqabatan tu'tiquha so ní ẹrú kan tó lè free kọ́lọ́mù bá aláàkó lè free wọn náà ẹrú nígbà náà ìtọ́ wọn ni bọ́ bá fẹ́ free ẹrú kan sìn ó rí o lọ́nà Malaysia àti gbogbo àwọn ìgbẹ̀yìn ayé lọ́hùn ó fẹ́ ná tó 2 million naira tọ́ba pọ̀ pé ó fẹ́ bọ́kùn lẹ́nu ẹrú kó lè mọ wàhálà tó wà ń bẹ̀ kẹ́yẹ́ ṣe kérépa. Ànábì ní sọ bọ́kùn lẹ́nu ẹrú kọ́ọ̀lá ó sọ pé láà olóhùn ọ̀lágbára fàálì tẹ̀sítẹ̀tì o àǹtẹ̀sùmọ̀ ṣàhárẹ̀ ní mutatabi'ain so lè gba àwọn oṣù méjì léra wọn tí ò ní já à ń parí síta ṣàwálì báyìí ọbẹ̀rẹ̀ ni níjọ́ léyà oyè àtàwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ nìkan ló ní ṣékíní ló ní gbààwẹ̀ ó tún bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn padà ó wá gba oṣù méjì léra wọn mutatabi'ain tí ò ní já ọdún nìkan ní máa ń já àwẹ̀ ẹni tó lásìkò lọ́sàn Ramadan àwẹ̀ kàfàrà rẹ̀ ó ní sọ lè gbààwẹ̀ 60 qala la olóhùn ọ̀lágbára fàálì tẹ́jú ta'ama 60 miskina sọ wá lágbára láti fún èèyàn 60 lóúnjẹ qala la ó ní kò sówó kò sóúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtọ́ lágbára fasakata nabi anabi wa dákẹ́ anabi sáfilẹ̀ anabi bá bùkátà mi lọ fàwọ́tì anabi bi araqi fiha tamur wọn wá gbé apẹ̀rẹ̀ ńlá kan wá fún anabi gẹ́gẹ́ bí sàrà làbídùn lọ́wọ́ à ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tọ́pọ̀ àwọn làbídùn tí wọ́n máa ń jẹ qala anabi ni ayina sa'il anabi ni ẹni tí ń béèrè dálẹ̀ kan tó lóun ṣe nǹkan báyìí ẹni tó láwẹ̀ ń ti jáde lọ́ba yọjú lọ́kàn lọ́ba yọjú faqala ó ní ana ó lé mi ní faqala anabi ni khudh hadha fatasaddaq bi ó yá mú àwọn làbídùn tó wà nù apẹ̀rẹ̀ yẹn gbé kọ́lọ́ lè yọ oúnjẹ èèyàn 60 ń bẹ̀ kọ́lọ́ lè fi ṣe sàárà kọ́lọ́ lè fi rí jàn lérí àsìkò tó ṣe lọ́sàn-án Ramadan anabi ló lè fún tálíkà ló lè fún ọ wá ní ládùúgbò wa èmi náà mọ tálíkà jù ládùúgbò kò sẹ́ni tí wọ́n gbé sàárà fún lẹ́yìn mi lẹ́yìn mi èmi náà ni wọ́n máa ń gbé fún anabi ní at'imuhu ahlak anabi ní yọ tó bá ti yọ tán 1 2 3 4 lọ́nà 60 tó bá ti pé wàá dà papọ̀ o kò sílé fáwọn ọmọdé àti ìyàwó rẹ̀ kẹ́ máa jẹ aláàánú la nabi arákùnrin ní problem anabi sì solve problem rẹ̀ lẹ́yìn náà inú àdìsí yóò já mọ̀ pé ẹni bá ti láṣepọ̀ pẹ̀lú ọkùnrin àtobìnrin òun nìkan ní kàfàrà sí ọ̀ranyàn ní orí ẹ̀ yóò wá mú kan nínú mélòó nínú mẹ́ta ẹni kọ́ bọ́kùn kúrò lọ́rùn ẹrú kan ọlọ́run wá sí wàá fẹ́ríjì àbí kọ́ gbààwẹ̀ 60 léra wọn ọlọ́run sì wàá fẹ́ríjì àbí kó fún yàn 60 lóúnjẹ ọlọ́run sì wàá fẹ́ríjì. téèyàn bá wá lówó lọ́wọ́ ńkọ́ tó jẹ́ mílíọ̀nìyà tó wá wò pé yẹn tó wọ́n máa ṣe ní ojoojúmọ́ nìyẹn òun wàá máa fáwọn yẹn lóúnjẹ yọ ọmọ retí ìdájọ́ ọlọ́run àbí kọ́ ọmọ retí ìdájọ́ ọlọ́run ni àmọ́ tó bá di pé a ti sínú tán ọlọ́run ní uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum ọlọ́run bá ní tẹ́ bá ti sínú tán àwọn ìyàwó yín ẹlẹ́tọ̀ọ́ sí wọn o hunna libasun lakum wa antum libasun lahunna ẹ̀yin lásán ọ̀dàbúra wọn àwọn náà lásán ọ̀dàbúra ẹ̀yin náà ẹ máa yíra mọ́ra ẹ máa fẹ́ra yín bora yín ní àṣírí kẹ́ ẹ máa wá máa lásìkò kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ o àmọ́ tálí fàjáde bá ti yọ ẹ̀ ṣe kí ni ẹ̀ tún dá dúró ó tún di lẹ́yìn ìgbà tẹ́ bá sínú tán ọlọ́run bá aláà kọ́mọ́sá fún wa ní sùúrù o wọ́n wá ní ẹ̀yọ́ ọmọ ìyá mi umurun la tufsidu sawma ibi adé ní sèwọ́n náà ni pé àwọn nǹkan tí ò jáwèé táwọn yẹn sì rò pé ń jáwèé alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́ ọkọ àtìyàwó àbí ọ̀dọ́ náà kó jí lẹ́ni tí ò tí ì wẹ̀ jẹ́nàbà lẹ́yìn ìgbà tálẹ̀ fàjàrí ti yọ kọ́ máa wá rò pé òun sì wà nínú ẹ̀gbin ipe ẹ̀gbin ò jẹ́ kó wọn ọ̀làwẹ̀ o nítorí pé o ti láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ọkọ rẹ
kálífàjà rẹ̀ ó tó yọ ìwẹ̀ lẹ́ẹ̀tì ṣe kíni lẹ́ẹ̀tì wẹ̀ eléyìí wá mú ìbéèrè kan wá ìwọ àti ìyàwó rẹ̀ àtọkọ rẹ̀ ẹ súnmọ́ra yín bí aago 4 àbọ̀ bí aago 5 tó lẹ́bàá jẹun tán orun máa gbé yín lọ nígbà tẹ́ wá jí oyè nígbà kálífàjà rí yọ ẹ láwà bẹ́ẹ̀ láwẹ̀ kò bá wẹ̀ jẹ́ kò ṣe kíni kò bá wẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa rò pé tóun bá ní jẹ́nàbà lánú àwẹ̀ wọn bàjẹ́ nínú tí ó bá wẹ̀ jẹ́ al-ihtilam nahara Ramadan ẹni tó sùn tó lálàá bóyá ti níyàwó àbí ò níyàwó ọkàn pọ̀ àtọ̀jáde látọjú oorun inú rẹ̀ dùn pé nǹkan lọ bọ́ lẹ́yìn bínú rẹ̀ ṣe dùn bó ṣe jíun ó lè wẹ̀ jẹ́nàbà ní àwẹ̀ rẹ̀ ọjà kò bá àwẹ̀ jẹ́ torí pé kọ́dà ìbá àlálà pé òun bóbìnrin láṣepọ̀ lójú oorun ibi ọ̀yá kú lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ náà mo rí ní ẹ̀tẹ́ náà ládé oṣooṣẹ́ yẹn ṣé bí lójú oorun ni àyẹ̀wò ti jẹ́ ojú oorun àwẹ̀rẹ̀ òṣè kí ni àwẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ ọ̀dọ́ tí ò ti fẹ́ yàwó tó sun mọ́sálásí nínú Ramadan lọ́ba ti pọ̀pọ̀ lọ́ba pọ̀ nǹkan lẹ̀ tó kọ́ya wá tọ́lẹ̀tì mọ́sálásí kọ́lọ́ lè wẹ̀ kó sì san tọ̀hún nù ó ti kọ́bẹ̀ jẹ́nàbà kó sì máa kírun lọ àwẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ nínú àwọn kan tí ọba àwẹ̀ jẹ́ takbilu zawja òní ká máa kíìsì ìyàwó lọ́sàn-án Ramadan wa mubasharatuha àbí ká máa kíìsì ọkọ wa àbí ká máa fara kanra wa pípa bara wa lọ́wọ́ àbí adìmára wa àwọn àlùfáà ní kọba àwẹ̀ jẹ́ ìní uminal imna tá a bá fọkàn balẹ̀ pé àtọ̀ òní jáde ní ara wa sẹ́mu kí mo sọ lẹ́ẹ̀kan àwọn táǹtẹ̀ fẹ́ yàwó ọ̀dọ́ àtọ̀dọ́ àbí bàbá àtọ̀hún náà tọ́jẹ́ pé Ọlọ́run fún nìkan omi pọ̀ lára ẹ̀ wọ́n ní tó bá ti mọ̀ pé àtọ̀ jáde jìnnà sí ẹlẹ́tọ̀ rẹ̀ tẹ́ẹ̀fì ṣe kíni tẹ́ẹ̀fì sínú àmọ́ abóbìnrin lọ́wọ́ afóbìnrin nìkan obìnrin tiwa là ń sọ o àwọn ìyàwó wa àwọn ọkọ wa ẹ̀yọ́ màyá mi àjòkó tira wa àjọ ń sọ̀rọ̀ àjọ ń ka Kùránì àjọ ń ṣe dárìs ìfara àbí ẹ̀ka kọ́lera yín lójú ọ̀nà ìwọ ń bọ̀ òun náà ń bọ̀ kọ́tìn ti là yín láàrin ẹ̀ka rọ́lura yín àwọn ni àwùsùbìlà kíni ọba wẹ̀ jẹ́ ìyẹn ọba wẹ̀ jẹ́ wọ́n ní pẹ̀lú yọ̀ǹda títí Ọlọ́run ọba wọ́n ní ìyàwó ẹni àtọkọ ẹni tàbá kìsì ara wa kọba wẹ̀ jẹ́ ìyàwó Aisha ní ànábì àmà kìsì àwọn àmọ́ wàkánà àmọ́lákàkún lè èrèbè àmọ́ ànábì ìmọ̀ níjànú jẹ̀yìn lọ́wọ́ tẹ́yìn bá ti mọ̀ pé yóò yíwọ́ ẹ má ṣe kíni ẹ má ṣe o ẹni bá ti mọ̀ pé yóò yíwọ́ kò gbọ́dọ̀ ṣe kọ́dà àwọn àfáàní wọn gbọ́ ọ̀dọ́ àtọ̀dọ́ láàyè ká máa ṣe torí ó léwu wọ́n ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni wọ́n ní ẹ̀rí àwọn ìyá arúgbó àti bàbá arúgbó wọ́n lè kíṣe ara wọn níbí wọ́n lè kíṣe ara wọn lẹ́nu tí yóò sì máa lọ tí àwẹ̀ ó sì máa lọ torí pé omi ti tán lára àwọn méjèèjì yẹn ètò ti tán lára wọn wọ́n ti dàgbà àmọ́ ọ̀tọ̀ mọ̀ pé ètò mẹ́tò sí mọ́dà o lẹ́yìn náà nínú àwọn nǹkan tí ó bá àwẹ̀ jẹ́ táwọn èèyàn rò pé ó bá àwẹ̀ jẹ́ òun ni ká máa wẹ̀ nínú Ramadan àbí ká máa sinmi sérí ọmọ ìyá sinmi sérí o aṣọ rẹ kì í bọ́nú omi kọ́ wá tún wọ̀ bó ṣe tútù mọ́ ọ láwọn àwẹ̀ rẹ̀ ọ̀bà jẹ́ awẹ̀ kọ́ bá àwẹ̀ jẹ́ àmọ́ tó bá ti mọ̀ pé omi ọ̀ wọ ẹnu rẹ ọmọ wẹ́wẹ́ bó ṣe mọ̀ sí gbogbo yánmọ́yánmọ́ ni wọ́n dá mi sọ́lọ̀ fún o àmọ́ ká kàn bomi sára ká sì sọ ẹnu wa ká sọ etí wa wọ́n ní kọ́ bá àwẹ̀ jẹ́ lẹ́yìn náà alimadumadu ká máa fomi yọnu tá a bá ń ṣàlùwàlá lọ́wọ́ àbáwọn wẹ̀ jẹ́nẹ́bà lọ́sàn-án Ramadan wọ́n ní kó bá àwẹ̀ jẹ́ ká fi omi símú kó bá àwẹ̀ jẹ́ àmọ́ ànábì ní ẹ má máa fin púpọ̀ tẹ́ ẹ bá ń gbà àwẹ̀ kó má bàa kọjá sí inú yín mingeri mubalaga nínú tí ó bá àwẹ̀ jẹ́ dhawku ta'am wọ́n ní ká máa tọ́ oúnjẹ wò lè hajati tá a bá ní bùkátà sí bóyá ìyàwó tí ò fẹ́ kó wọn àtọkọ wọn jà lálẹ́ alájí complain máa ma yin tàná wọn ní kò níyọ ọbẹ̀ tàná tá a ṣe wọn ní ata rẹ̀ pọ̀ kò wá fẹ́ rí wàhálà lásìkò sínú torí wàhálà àsìkò sínú lágbàgán o wọ́n ní ó lè fi sí etí àwọn rẹ̀ àbọ̀dọ̀ tọ́jú pé òun náà nìkan náà ní ṣe ń jẹ ó lè fi sí etí àwọn ẹ̀ yọ́dẹ̀ tú padà yọ́dẹ̀ ṣẹnu ẹnu kò gbọ́dọ̀ wọ ọlọ́fun rẹ̀ indal haja tá a bá ní bùkátà sí àmọ́ tá a bá ní bùkátà sí tá a ti mọ mẹ́ṣọ́mẹ́ǹtì tá a máa ń lò kò nídìí kásẹ̀ máa ṣe kíni kásẹ̀ máa tọ́lá nínú àwọn kan tí ó bá wẹ̀ jẹ́ alihijama òun náà ní ká dégò ká ṣe kíni ká dégò òun náà ní ká ń fa ẹ̀jẹ̀ àrùn kúrò lára yàn gẹ́gẹ́ bí sunna nabi wa Muhammad àdìsí kan wà tí wọ́n ní aftara alhajimu wal mahjum
ẹni dégò fún yà àtẹni tí wọ́n dégò fún àwọn méjèèjì àwẹ̀ wọn ti já wọn láti sìn ọ̀ lálàáfíà. ọ̀kan náà àwọn sàhábà ní òun rí ànábì tí wọ́n dégò fún nínú Ramadan báwọn ẹ̀jẹ̀ tìǹtìǹtì báyìí náà ni wọ́n lè fi sí eré rẹ wọ́n fa díẹ̀ wọ́n lè fi sí ẹ̀yìn rẹ ibi tí máa ń ní ọ́la tí ń dà ọ́ láàmú wọ́n gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ báyìí wọ́n fa ìwo làwọn Haúsá máa ń lò ní tiwọn àmọ́ wọ́n ti ní àwọn modern cups kan ti wá ń sìn tí wọ́n ti lẹ̀ mọ́ wọ́n fa tíntín náà wọ́n fa jáde ńbẹ̀ àláfíà ó tu ọ́la ọmọ ìyá mi ẹ máa ṣe ìjàmà o ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tí ẹ ń torí ẹ lọ lè náwó ìjàmà lọ́wọ́ lóhun sábàbí o àláfíà ó tu ọ́la ó kéré parí lẹ́ẹ̀mejì lọ́dún ajé àtọ́fẹ́ di àbàrùn sí ọlọ́run yẹn ẹ mú lọ́dọ̀ àwọn oníjàmà obìnrin kan ṣe ìjàmà fún ìwọ náà tó ń pé tí ń romi ẹsẹ̀ ń romi ara romi ojúmọ́ lẹ́sẹ̀ jáàmà wọ́n ní kọ́dà àdé sẹ́ni Ramadan torí pé ẹ̀jẹ̀ kékeré ni àmọ́ ká donate ẹ̀jẹ̀ ńkọ́ jàmá tí wọ́n gba dédé pure water méjì wọ́n fa lára rẹ̀ ìwọ náà mọ̀ pé wàhálà ti dé irú yẹn èèyàn fa wẹ̀lẹ̀ àbí kéèyàn lọ lè ṣe lẹ́yìn ìgbà tá a bá sinú tán nínú àwọn nǹkan tí wọ́n bá wẹ̀ jẹ́ oníkálí tìró kò bá wẹ̀ jẹ́ wọ́n ní eye drop kò bá àwẹ̀ jẹ́ èèyàn bá ní feeling lọ́lọ́ fún ọkàn ní feeling ni kò dé ikùn rẹ ọmọ ìyá mi kìí so ń jẹ al-mashayikh al-mu'asirun àwọn àlùfáà tó jẹ́ pé wọ́n ṣe ìwádìí lérí ẹ̀ wọ́n ní kò bá àwẹ̀ jẹ́ lẹ́yìn tí àwọn àfáà kan fara mọ́ àmọ́ wọ́n ní tó bá lè ṣe lẹ́yìn iftar lẹ́yìn sínú ìbádájú àmọ́ kọ́ wa mọ̀ sọ pé báwẹ̀ jẹ́ mọ̀ sọ wọ́n kàn sọ fún wọn pé ìbádájú kan ṣe lẹ́yìn kíni lẹ́yìn ìsinu àká máa gbóòórùn ọbẹ̀ perfume àwẹ̀ ọ̀sẹ̀ kíni àwẹ̀ ọ̀bàjẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ká máa gbóòórùn ọbẹ̀ wọ́n mọ̀ yín lẹ́kẹ̀jì ẹnìkan wọ́n ń ṣe dé àwọn nǹkan wọ́n ń ṣe lá àwọn nǹkan wọ́n ń ṣe pẹpẹ súpù òórùn ọ̀bàwẹ̀ jẹ́ o wọ́n darẹ̀ láàmú wípé ẹ ti já mi láwẹ̀ àwẹ̀ rẹ̀ ọ̀já ó lè wọ́mú rẹ̀ àmọ́ kò wọ́kùn rẹ̀ kò sí kíni kò wọ́kùn rẹ̀ pákó rírùn kò bàwẹ̀ jẹ́ ọmọ ìyá mi o ànábì àwọn àrùn pákó dáadáa nínú àwẹ̀ toothpaste pẹ̀lú brush nìkan ni wọ́n ní ká sá fún lọ́sàn-án Ramadan torí àwọn flavour yẹn jẹ̀mọ́ àmọ́ tó bá fọ́nù rẹ̀ sáká àwọn àfa kan ní kò bàwẹ̀ jẹ́ àmọ́ èmi máa sábà sọ fún àwọn ìpè ká má lò ó lè lò ká tó jẹ sààrì àbí kò lò tó bá sínú tán nítorí pé kí ni flavour yẹn ó lè sẹ́kù lẹ́nu rẹ̀ ọmọ mi tó gbé lọ sọ́hún àbápákò àmọ́ ọ̀run pákó ní Ramadan lẹ́yìn náà abẹ́rẹ́ ó wà ní oríṣiríṣi abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ ibà wọ́n ló kọ́ ẹyọ kan ọlásìláwẹ̀ wọ́n ló kún méjì ọ̀túnla láàmáwẹ̀ ọ̀sà fọ́ọ̀lì sí pé oníbùkátà tí kò gba abẹ́rẹ́ yẹn pé àbínú àwẹ̀ náà ni malaria sí ọ kẹwàá ṣe malaria tó lágbára tó lè di ọ lọ́wọ́ àwẹ̀ èèyàn màyà mi wọ́n ní abẹ́rẹ́ làwọn fún ọ wọ́n ní ebi wọ́n kẹ abẹ́rẹ́ bọ̀ ní ìbàdí ni bó ló ṣe wá dẹ́kun rẹ̀ àbí tó bá fi ẹ̀gbẹ́ tó fi bó bóyá o ṣubú náà wọ́n fi nǹkan kan ra àbí wọ́n da kẹ́míkà kan sí omi kan sí ṣé ó ti wọ inú kun rẹ̀ ò dẹ́kun rẹ̀ náà abẹ́rẹ́ ò bàwẹ̀ jẹ́ ọgbà nídìí ó sì sara gírí ọmọ bàwẹ̀ lọ abẹ́rẹ́ tó bàwẹ̀ jẹ́ òun náà ni al-ibratul mugadhiya òun náà ni abẹ́rẹ́ tí wọ́n máa fi fún yàn lóúnjẹ àwọn tí wọ́n bá lè jẹun mọ́ tí wọ́n bá ti fún wọn lábẹ́rẹ́ yẹn bí ìgbà tí wọ́n yó ni àwọn àfa àpanupọ̀ lérí yẹn pé ó ba àwẹ̀ jẹ́ àmọ́ àwọn àfa àtàndé ká gba abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ typhoid yìí náà tí ó bá lágbára púpọ̀ nínú àwẹ̀ wọ́n ní ìtọ́ da jù ní ká sọ́dẹ̀ yìí magrib ká tó gbà èyí ní tọ́sibítù bá ṣe kíni tí wọ́n bá wà sísìn gbà yín àwọn táwọn pé àárọ̀ ló lè rí dókítà rẹ wọ́n ní kò ba àwẹ̀ jẹ́ àmọ́ tó da jù kó gbà ní ẹ̀yìn magrib wallahu alam nínú àwọn nǹkan tí ò tún bá àwẹ̀ jẹ́ òun náà ní kéèyàn gbé kẹlẹ̀mbẹ̀ mi ẹni tó gbé kẹlẹ̀mbẹ̀ mi àwẹ̀ rẹ̀ ó ṣe kíni àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ ó gbé kẹlẹ̀mbẹ̀ mi àmọ́ àwọn afọ kan ní tó bá ti dé ètè rẹ báyìí tú dànù àmọ́ ó sì wà ní ọ̀lọ́fun rẹ ó wà ní òkè àwọn rẹ wọ́n ní tó bá gbé mi àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ ó rí itọ́ kó o gbé tọ́ mi nígbàgbà àwẹ̀ rẹ̀ ó ṣe kíni kò bàjẹ́ omi yẹn nínú rẹ lọ́wọ́ èyí tí wọ́n sọ ni pé má mú mi níta kọ́ dà sínú àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni tí àwọn àlùfáà kà nínú àwọn kan tí wọ́n rò pé ń bá àwẹ̀ jẹ́ tó sì ba àwẹ̀ jẹ́ ẹni tí ń parọ́ ní Ramadan àwẹ̀ rẹ̀ ó bàjẹ́
àmọ́ ládàá rẹ̀ dínkù ládàá rẹ̀ ṣe kíni ó dínkù ó ṣòfófó ní Ramadan àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ completely àmọ́ wọ́n lè fún ọ ní 2% nínú 100 àwẹ̀ náà lọ́gbà kọ́lọ́ mọ́sá sọ wá ń bẹ̀ ọ̀n sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn òun sì kí àwọn àfẹ́sìn nínú Ramadan ọmọ ya wọ́n sì dákẹ́ ẹnu ẹ o makiruhatu as-sawm àwọn kan tá a kọ̀ tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ kọ́ba wẹ̀ jẹ́ àmọ́ akọ́ kéèyàn máa ṣe torí ládàá rẹ̀ ó dínkù wọ́n kọ̀ wọ́n náà sínú àwọn tó gbàwẹ̀ àmọ́ ó lè jẹ́ 5% ó lè jẹ́ 10% mẹ́wàá ní 100 sọ fún wọn náà ságbàwẹ̀ náà ni ẹ má jẹ́ àgbà àwẹ̀ àjẹ́ àmú àsomọ́bìnrin lọ́sàn-án Ramadan lásán o ẹ jẹ́ àgbà sawmul qalb àwẹ̀ ọkàn sawmul jawari àwẹ̀ eríkèéríkèé ara sawmul lisan àwẹ̀ àwọn aligiba ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn nínú Ramadan ó burú jáyó ìmọ̀ ní ládàá àwẹ̀ kù alikadhib ká máa parọ́ nínú Ramadan ìmọ̀ ní ládàá àwẹ̀ kù ká máa wòwò kú nínú Ramadan ìmọ̀ ní ládàá àwẹ̀ kù àmọ́ tí nǹkan bá ti jáde lára ẹ̀ spam jáde lára ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ nínú Ramadan láì gba Ramadan gan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ò gbọ́dọ̀ máa ṣe torí wọ́n yéé ṣẹ̀ṣẹ̀ kékeré aligiba kabira min kaba'iri dhunub ẹ̀ṣẹ̀ ńlá ni òfófó ká máa dàní àwọn èèyàn méjì rú ká máa parọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni Ànábì ní malam yada qawla zuri Ànábì ní tí ó bá lè fi rọ́ọ̀lẹ̀ wal amala bi àbí kọ́ máa ṣiṣẹ́ tọ́ irọ́ yẹn wal jahla àtàwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe tẹ́lẹ̀ náà ó mu sìgá lẹ́yìn sínú ó sì lọ́ọ́ gba àwẹ̀ oníṣẹ́ bó ti kó nu àwẹ̀ ṣé bíbẹ̀rù Ọlọ́run ọba làwẹ̀ fẹ́ bí Ọlọ́run sì ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má para yín la sìgá máa ń pa àyàn lánìí ọ gbọ́dọ̀ tó máa ṣẹlẹ̀ wọn bá nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo fíìmù nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo tíátà nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo bọ́ọ̀lù nínú Ramadan ọ gbọ́dọ̀ máa gbọ́ music nínú Ramadan gbogbo eléyìí téèyàn bá ń ṣe é ládàá wẹ̀rẹ̀ ọmọ akéré jọjọ Ànábì ní gbogbo ẹni tó bá lè fi rọ́ọ̀lẹ̀ wal jahla àtàwọn ẹ̀ṣẹ̀ falaysa lillahi haja fi an yada'a ta'amahu wa sharaba Ọlọ́run ní bùkátà sí àìjẹun rẹ̀ àti àìmu rẹ̀ tó sì jẹ́ pé àwẹ̀ tọdún ní ẹja palẹ̀mọ́ kádẹ̀ bẹ Ọlọ́run kọ́lọ́n fún wa gbà kọ́mọ́ ṣe lágbà máa fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ gbà nígbà pé bóyá kò sí mi mọ́ tó tún gbà bẹ́ẹ̀ ni kò ṣe gbà ojú rẹ̀ ọmọ gbà wẹ̀ ọmọ rẹ̀ jú fóònù rẹ̀ nì bóyá kò pa kò jù síbi kan àbí kò bùnyàn àbí kò tà kọ́mọ́ bá àwẹ̀ rẹ̀ jẹ́ fóònù náà ní pírọ́blẹ̀mù ẹlòmíì tó bá ti gbé lọ́wọ́ báyìí yọ ọmọ sẹlọ́n ẹni tí ń sẹlọ́n wọn bá nínú Ramadan bí ìgbà tí èèyàn wà nílé ẹjọ́ tí wọ́n fẹ́ dájọ́ ọkú fún títí wọ́n ń ṣe mọ̀ pé kò wá foríjì nìyẹn jẹ̀mọ́ ó sọ àforíjì Ramadan bọ́ọ̀bá tó wọ́n ń sẹlẹ̀ ní Ramadan yìí tó ń sọ fọlọ́ nípa wá foríjì rẹ̀ nídìí bẹ́ẹ̀ káfíńlẹ̀ ó etí wa ká sọ ojú wa ká sọ fawaidu sọmi Ramadan àǹfààní Ramadan ọlọ́mọṣẹ́ àjẹyàrí kí ni àǹfààní Ramadan yẹn máa yá mi la'allakum tattaqun ọlọ́mọ bá ní mo ní kẹ́ gbà wẹ̀ kẹ́ lè bẹ̀rù Ọlọ́run àlékún bẹ̀rù Ọlọ́run náà láǹfààní bẹ́ẹ̀ àwa bẹ̀ Ọlọ́run ọba Ramadan tá a gbà lọ́dún ní Ọlọ́run jẹ́ àgbà pẹ̀lú bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù náà kọ́ wà lọ́kàn wa tá a mọ̀ fi sẹ̀mí lẹ́yìn Ramadan la takunu Ramadaniyyin ẹ má jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba nínú Ramadan nìkan ẹ jáde olùbẹ̀rù Ọlọ́run ọba nínú Ramadan àti lẹ́yìn Ramadan Ramadan wa kọ́ wa ní àwọn nǹkan tá a máa ṣe lẹ́yìn Ramadan ni ìbẹ̀rù Ọlọ́run ọba tí a bá bẹ̀rù Ramadan yẹn tá a sá fún èèwọ̀ tá a sá fún aburú Ọlọ́run ò fẹ́ ká máa débi aburú yẹn ló fi ní ká gbààwẹ̀ tá a bá gbààwẹ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ mọ́ láàfin mọ̀ pé àwẹ̀ yẹn ṣàǹfààní fún wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé aṣòwòrò bíi muraqabatillahi azza wa jalla fi sirr àǹfààní àwẹ̀ tá a jẹ òun náà ni pé gbogbo wa láàmà mọ̀ pé Ọlọ́run bá ń wò wá àmọ̀ rántí Ọlọ́run pọ́lọ́run rí wa ní gbogbo kọ̀rọ̀ tá a bá wà àárò omi ànímu àárò oúnjẹ àníjẹ alẹ́ tilẹ̀kùn mọ́rí ká jẹ ẹnìkan ò ní rí wa alẹ́ tilẹ̀kùn mọ́rí ká mu ẹnìkan ò ní rí wa àmọ̀ bẹ̀rù Ọlọ́run bá nínú kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá wa yìí tí Ramadan fẹ́ bí sẹ́mi wa náà nìyẹn ìpè Ramadan bá lọ tán kẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo tá a bá ti ṣe ká máa rántí Ọlọ́run rí wa alam ya'lam bi anna Allaha yara Ọlọ́run bá ní sí wọn mọ̀ pé èmi rí wọn ni Ọlọ́run rí wa nínú Ramadan sì ń rí wa lẹ́yìn Ramadan Ọlọ́run mọ́sá jẹ́ Ramadan ṣàǹfààní fún wa lẹ́yìn ash-shu'uru bil atf ala al-fuqara òun náà ni àwa náà fúnra wa a fara kín yìí tí tálíkà ń fara kín kí n tálíkà ń fara kín gbàjọ́ sáwẹ̀ ebi látara bẹ́ẹ̀ a wà láàánú bàbá ti wà láàánú tá à ń ṣe sàrà yóò wá da fún wa láyé yóò da fún wa lọ́rùn ara tí Ramadan fẹ́ bí nìyẹn ara àǹfààní Ramadan òun náà ni kìyàmù lẹ̀ a máa jí lóru
amadide ẹni bá jí lóru ọ̀rẹ́ Ọlọ́run ni wabil asahari hum yastaghfirun Ọlọ́run lásìkò sàárì àwọn ẹni rẹ̀ wọ́n yé sùn astaghfirullah àwọn ọmọ ṣe kínní ni wọ́n máa ṣe bọ́ọ̀ bá ṣe jí nítorí náfìlà ó jí nítorí bọ́ fẹ́ ṣe kínní ó fẹ́ jẹba ó jí nítorí bọ́ fẹ́ jẹ kínní ó fẹ́ jẹ sẹ̀mó ó fẹ́ jẹ sàárì látara bẹ́ẹ̀ ó ṣe náfìlà ó ṣàdúà àǹfààní pọ̀ ní Ramadan níparí òun náà ni pé a lékún ìbáàdà nínú Ramadan a tún dájọ́ síwájú Ọlọ́run sáàmùgbà tá a lọ àmùgbà tí ó yá kọ́lọ́mọdé ó ti yáfẹ́ ní kọ̀ọ̀kan wá nísìn Ramadan àmọ́ aráyè dájọ́ agbáwẹ̀ àdìdè lóru àṣẹṣàrà àkìyí tàràwì lẹ́yìn náà àmọ́ fáwọn èèyàn ní ìfitọ́rù àmọ́ sí dáadáa sáwọn èèyàn nítorí ṣe ní Ramadan yẹn òun fi ń dájọ́ síwájú Ọlọ́run bá ní lẹ́yìn Ramadan máa jẹ́ ìpenisákèsí láti fi rántí àkhírà gbogbo àlámọ́ rántí àkhírà nínú Ramadan torí pé ebi ti pa wá ọwọ́ àfàká níbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ọba yìí ọwọ́ jẹ́ rántí pé àpàdà pàdé Ọlọ́run ọwọ́ abẹ́ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ nínú agbára rẹ̀ Ramadan ti ń bọ̀ yìí kọ́lọ́ mọ́tàjọ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan yasir siyamahu wa qiyamahu wa amalahu wa taqabbal minna innaka anta al-azizul hakim سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات